أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم الله بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله الله الله. ọkùnrin pé ń ka Kùránì ẹja dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èèyàn ka àbùkù kọ́dà wájú Ọlọ́run ó ké tó yanjú ohun rẹ̀ dùn o àmọ́ tí n bá lù ọ lóṣù kan ọjọ́ torí mọ̀ ẹ bó ti ń fa àwọn lèmi náà máa fa ìwọ náà kọ́dà bí wọ́n bá pẹ́ gan olóhùn
ó sì mọ kéwúké ó sì máa ká. àlífà ọ̀sẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ sàlékún àlùbáríkà ọlọ́jẹ́ kan ẹjẹ́ àdọ́dọ̀ àfáà wa ajánà sí àfáà wa ni àfáà wa bìgàfárì oko ọ̀rọ̀ yóò ní dàrú yábá lè yàn fẹ́ràn àfáà àbò tó àwọn ilé yóò ọkọjá bẹ́ẹ̀ àfáà wa Kamaluddin olóko alájẹ́ àgbà ti bàbá wa àbò tó Allah. ẹ̀kẹ́ Kùránì lòṣẹ́jú kan ọ̀fẹ́ ìṣẹ́jú kan ní kò fi kí wáyà bàbá. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى. اللهم الحمد لله. Allah. dákun bọ́lọ̀ ti dáa ní bọ́lọ̀ ti kìí tọ̀ mo rò bọ́lọ̀ lọ dáa bẹ́ẹ̀ ni bàbá yìí ti gbà tán kó wá gbà mí ní àjọ wà ní bá àti ń dira wá kínú àfà Jamiu ń kọ́ ẹ̀ ń gbàlejò ní gbàgbàgbà bọ́lọ̀ ti ṣe tí ẹnu ẹ̀dàkùn bọ́ bá rí bẹ́ẹ̀ kúlù Allahu náà látún fi ṣe fútúbà tàà ń ṣe látàárọ̀ yìí ọlọ́mbà kí àfáwà bò tó Àmín. kúlù huwa Allah Bismillahirrahmanirrahim. huwa Allahu ahad Allahu samad Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. oní mímọ̀ aláńláhùn lọ́wọ́lé yìí Sheikh wa dhikirullahi az-zaburi al-adabi àbúrò mi nàfà àmọ́ àjọ wà náà ni bá ti ń kóra wá kínú àfà náà fíàhù wàlíyí ọlọ́run àfà Sheikh Abdulwahidi ní gbogbo ma prof a ń lọ síbi ọ̀rọ̀ ọlọ́run Allah. tí bá ti rí signal látẹ̀yìn bẹ̀ oníṣẹ́ àbọ̀ síbi wá sí àmọ́ látara bẹ́ẹ̀ àfà dhikirullah ọlọ́run sàlékún dáadáa ìmọ̀nú ọmọ gidi ní kìí sọ̀rọ̀ kìíní o kọ́dá Sheikh Abdulwahidi náà tó mẹ́rí pé mọ̀ sáyẹ̀nsì tọ̀ ọlọ́run mẹ́jẹ tí wà ní ògbé sánú ọlọ́run o. Allahumma amin. Alhaji wa Abdulyaqin Salahuddin bá ti pàdé lẹ́kọ̀ọ́njọ́ ẹ̀dá pẹ̀jẹ́ kí gbogbo ara lọ ní ọgbọ́lọ́n tó bí fún yín ẹni Allahu Akbar. Allahu Akbar. ẹ jókòó bàbá wa àwọn ọ̀rẹ́ mẹ́rin okay 1 2 3 Allahu Akbar ọlọ́mọ́sàbà kẹ́nì kẹrin ẹ̀yẹ́ náà ní ti kú nísìn ọlá jẹ́ kan sọ ọlọ́run ọlá la ilaha illallah ẹ̀dàpọ̀ ẹjọ́ kólẹ̀ wọ́n dìde fún àfáwà tí wọ́n bọ̀ wá ní Alhaji wa Abdulgani Alaro àwọn ni bàbá náà ti ń bẹ láàrin wá ń bí àfáwà KSK ni wọ́n wọlé yìí Alhaji wa Yusuf Amuda láti Port Harcourt ọlọ́run ní dàrí àmàsá ọlọ́run ní dàmú yín o ẹkú àṣojú ẹkú àṣe ẹ̀yìn náà ní lọ nísìn Àmín. ọlá jẹ́ kan oṣù ọlọ́run bọ́ bá rí bẹ́ẹ̀ ẹ dákun torí ọlọ́run ibi wá sí là ń lọ àmì ẹjá tara yọ bí kọ̀sídà méjì péré
àwa fànẹ́bí Muhammad bẹ̀wá tá a fẹ́ kà á ká dákun torí Ọlọ́run ká kà á ká tún máa pàtù àwọn àfáàsí òfòlò àbá gbogbo àwọn tí mẹ́yìn àyín náà ẹjọ́ ọba yé pẹ̀lú ògo Ọlọ́run máa bí àwọn tí wọ́n bá kọ́ ògùn ẹ̀dáhùn kí ni ẹgbà lérò pẹ̀lú kẹ́límà yìí bẹ́ẹ̀ náà àwọn alájà gan kọ àwọn alájà náà kọ ẹ sì eré ìjòkó ń bẹ̀ wọn láti ti wá gbé kinní fún yín kẹ̀ka ẹ̀ ní kú nísìn ọlá jẹ́ ká oṣù Ọlọ́run ẹni àkọ́kọ́ àwọn náà ní àfáwà Suleiman Ọlọ́dán máa bọ̀ kọ́ máa bọ̀ kú bọ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì dà Ahmad náà ni a lè fi tàfà lẹ̀ torí àsìkò wà sí àfáà Ọlọ́dán mo ti bá yín kí gbogbo èèyàn ọyẹ wọ bí wọn ni bismillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. بعنوان ذكر معوية مع الأخيار. الحمد لله العلي الجبار والفضل منه دائم الإدرار من بالرضا يجمعنا ويزيدنا خيرا وفضلا تم كالبحار. الحمد لله الذي أحيا لنا ذكرى مأوية مع الأخيار منه مضت والمعالي أشرقت وتعلقت كالشمس في الأنوار في زمرة الأدب الكمالي التي قدت المنار لمجمع الأخيار. المدارس الكريمة إنها نشرت علوم الدين في الأقطار. يا ابن الكرام كمال دين إنه بدر المعالي زينة الأعصار. شيخ صفي الله بن كمال دين على لواء المجد والآثار. ندعو الإله يزيدكم من فضله علما وتقوى رافع الأقدار. يجزيكم رب الكرام بفضله خير الجزاء وواسع الإيثار. يا ربي فاحفظ مصطفى وزعيمنا واجعله للآداب خير مناري. نبراسنا تاج اللبيب العلمعي نبع الفضائل معدن الآثار. ما مثلته في الفضائل همة غرس الفضيلة في ربى الأقطار. شيخ الكمال له المكارم كلها يهدي إلى نهج النبي المختار. كان المثال لكل شيخ مخلص في العلم والإخلاص والآثار. لا فرق بين الناس إلا بتقاتك وأجل مفاخر الأخرار. وسكن إلهي شيخنا عبد الغني في ردوس عدن مع ذوي الأخيار. وحفظ يا رب الورى عبد الحفيظ دارا تفيد بنعمة ووقار. وجزي الكرام من الإخوة كلهم خير الجزاء بواسع الإدرار. ثم الصلاة على النبي محمد والآل والأصحاب والأطهار. àfa akọrin náà tó sì gbádùn púpọ̀ ẹgbọ́nà tó máa ṣàdúrà fún bàbá Alhaji àgbà pé ya Rabbi fáwọn Mustapha waza'imana waj'alhu lil adabi khayra manari. ẹ̀ sì gbọ́dọ̀ tóbi Ọlọ́dán Ọlọ́run jẹ́ máa bẹ pẹ̀lú dáadáa sábà nínú tá àfáà àbò tó wá sí láyé ọ̀kan nínú ẹ̀hún lára ọ̀dọ̀ àfáà àbò tó ló gbé ọ̀dọ̀ wọn ló ti kàdádí ló ti ka Thanawi ìmọ̀ náà wá ń bẹ lára rẹ̀ púpọ̀ àfáà pọ̀ nǹkan sí láàrin Ọlọ́run bá kí àfáà sí Qul huwa Allah. Bismillahir Rahmanir Rahim. Wallahu ahad Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan. àfáà Ahmad ẹ má bínú ẹjá máa lọ ọ̀dọ̀ yá wa tí wọ́n kà tí wọ́n ti pín tí ọ̀dọ̀ yá wa bí ọlọ́mọ́sàjà rí yín pé wọ́n ní ìṣẹ́jú méjì náà ni àbí ń bá yín kà. Ojú àsìkò ni. Báyọ̀ kan sáré tu ní ìṣẹ́jú lápapọ̀.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-qasidatun tarbiyatin ala lisan al-abtawiyya بمناسبة احتفال القرن لمدرسة الزمرة الأدبية الكمالية المدارس. عنوانها نجل الكمال له خصال كمال. ما أجمل الدنيا بخير الرجال. القصيدة التربيهية قصيدة tí àwọn alájà wa kọ láti fi kí bàbá wa ní ẹ̀jẹ̀ alájà àgbà bàbá wa KSK. Wọ́n ní rùnwánù ha tọ́pìkì kọ̀sídà yìí náà Najlul Kamali. Wọ́n ní àrọ́mọdọ́mọ alájà àgbà Lahu khisalu kamali. Wọ́n ní ẹ̀jẹ̀ alájà àgbà ìwà alájà àgbà náà ní bẹ lára wọn. Ma ajmala dunya bi khayri rijali. Wọ́n ní kò máa sí tí máyé dùn tí ó máa yé dáa táyé ó fi máa lọ ní ọ̀rùn bí kárẹ́nire kọ́yàn kárẹ́nire tọ́yàn. Hamalu ni nashri dini kulla nidali. Àwọn tó já sí pé àtọ̀sán àtọ̀sán wọn ni wọ́n fi ń ta ẹ̀sìn Ọlọ́run ọba ká. Kam kabadu fi da'watin min qaswatin. Àwọn táwọn sọ yìí alájí àgbà táwọn ròyìn yìí wọ́n lẹ̀ wọ́n lóko wọ́n sà sí wọn gbogbo oríṣiríṣi àwọn nǹkan bú àwọn nǹkan àṣàsí àwọn nǹkan ìṣòro ni wọ́n bá pàdé lójú ọ̀nà bẹ́ẹ̀ wípé wọ́n ṣàfihàn ẹ̀sìn Ọlọ́run ọba yìí kánà. Wàtọ̀wà ihin aksa kamali jibali. Àwọn táwọn sọ yìí bí òkè ni wọ́n rí wọ́n ga wọ́n tóbi níwà wọ́n tóbi lẹ́kọ̀ọ́ wọ́n tó tóbi lẹ́sìn. Minhum lisanul wa'izina kama bada. Bàbá tí wọ́n ròyìn alájí àgbà tán ọ̀sọ́ ò débi wípé kò tán síbi wípé èèyàn tóbi ó wá gbé títóbi rẹ̀ lọ. Bàbá táwọn sọ yìí wọ́n tóbi wọ́n tún fi títóbi ilẹ̀ sí ara ọmọ. Wọ́n tún sẹ́kù. Wọ́n tún sẹ́kù lára ọmọ. Najlul kamali. Àwọn táwọn sọ yìí náà lè jẹ alájí àgbà. Lahu khisalu kamali. Bàbá wa alájí àgbà KSK táǹkì wọn káàbọ̀ lónìí tó já sí pé ìwà alájí àgbà náà ní bẹ lára yín. Mo fọlọ́hun ṣọ́. Bàbá wa. Ájì mo fọlọ́hun ṣọ́. Bàbá wa gẹ́gẹ́ báwọn alájà wa ti pè ní. Bẹ́ẹ̀ni. Fatulu'ukum kalbadri fi jawi sama. Àwọn alájà wa ní yíyọ síbi yín tẹyọ sí àyè àwọn àbò tó ń bì í. Akíyín. Yíyọ yín dídé yín. Lákin diya'ukum kadawi hilali. Wọ́n ní ìmọ́lẹ̀ yíyọ yín dà gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ìlétésù ni. Fi sahatil Qur'an. Wọ́n ní akíyín káàbọ̀ síbi ààyè bí Al-Qur'an bá lọ́jú pọ̀ tó bá lọ́sẹ̀ pọ̀. Agboolé Al-Qur'an. Allahu Akbar. Ahlan wa marhaban. Wọ́n ní akíyín bí ẹ káàbọ̀ sílé àbábò tó. Fakudumukum gunmun bi ghairi jidali. Wọ́n ní dídé yín sáyè bí tẹwà yìí dídé yín sáyè yìí ọ̀là ló jẹ́ fún wa ọlá ló jẹ́ fún wa àpọ́nlé ni. Wakudumukum sharafun nazimun fa'ikun. Wọ́n ní yìí dídé yìí láńlá ni tó já sí pé yìí. La yushtara fi suki bil amwali. Wọ́n ní tábàbò tó rí nílé alájí àgbà iyì tí wọn kì í kówó lọ. Wakudumukum. Wọ́n ní dídé yín sáyè àbábò tó rí. Sharafun azimun fa'ikun. Wọ́n ní iyì láńlá ni. La yushtara fi suki bil amwali. Wọ́n ní iyì tábàbò tó rí. Èló la fẹ́ kó wá ta fẹ́ fi rà á. Kò sówó náà. Èló la fẹ́ fi ra tí bàbá wa Alhaji àgbà ṣe látara wa. Èló la fẹ́ kí la fẹ́ fi san. Àfikọ́ náà bá kó bá dúpẹ́ fún bàbá wa Alhaji àgbà. Àfikọ́ náà bá kó bá san wọ́n lẹ́san dùnú. Wala la hawla wala quwwata illa billah. Laka as'alul mawlal karim hidayatan. Wọ́n ní bàbá wa KSK ìmọ̀nà Ọlọ́run ìkúnlọ́wọ́ Ọlọ́run náà. À ń wí fún wọn báyìí látàgbólé bàbá wa àbòtó. Lẹ́nu àpá àbòtó. À ń sọ báyìí fún wọn pé laka as'alul mawlal karim hidayatan. Wọ́n ní ìmọ̀nà Ọlọ́run kó má fi ilé Alhaji àgbálẹ̀ àti. Wa ma'unatan fil hali wa tirhali. Wọ́n ní ìkúnlọ́wọ́ Ọlọ́run kó má bẹ́ ń bí bẹ́ẹ̀ tí wà ń bì àti bẹ́ẹ̀ bá tó padà sáyé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam. Akí gbogbo yín ẹ ṣé àdúpẹ́ o. A mọ rírì rẹ̀ Ọlọ́run bá dúpẹ́ fún yín. Ẹ sojú ẹ sẹ̀yìn gbogbo nǹkan ní tí yín náà ní bàjẹ́. A fi ọ̀rọ̀ oníkálukú a fi lé Ọlọ́run bá lọ́wọ́. Subhana rabbika rabbil izzati amma yasifun.
ẹ̀dàkùn ẹni Allahu akbar tọ́ ọlọ́run àdúpẹ́ kul huwa Allah bàbá dòkítọ́rù ọwọ́ yalé ọmọ máìkì yẹn wá Idris Al-Fulani máa wulẹ̀ àfáàlá ńlá nínú àwọn ọmọ kíwà àfáàbò tó náà ni ọlọ́run sàlékún àlùbáríkà fún gbogbo wa ẹ̀dìdì a ń lọ síbi ọ̀rọ̀ ọlọ́run Allah náà bàbá wa Alhaji àgbà bàbá ẹ̀dàkùn ẹ̀jọ̀kọ́ àfà ọkọ́ tó yí pé gbogbo nǹkan máa lọ ẹ̀dàkùn torí ọlọ́run ẹ̀jọ̀kọ́ sáyé yìí ok wọ́n bá rí bẹ́ẹ̀ a lọ sọ́dọ̀ àfà wa àgbà Sheikh wa fadilatu Sheikh Alhaj Kamaluddin Bon Sofiyillah bin Kamaluddin bin Habibillah bin Musa Al-Adabi hafizahullahu wa ra'ah àmín àfáwà sí ìfọ́lọ̀n sọ́lá alọ́gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu wọn báyìí kọ́dà wọ́n fẹ́ gba máìkì náà ọlọ́run kọ́ dákun bẹ́ẹ̀ ti sí ní ìkàrẹ́njò ní iná ní tọ́lọ́run tó gbogbo ọmọ kí ó tínú wá sínú ọlọ́run dákun tó ní ọlọ́run ìbàwá ló jẹ́ o àwọn àlífà ìsì sámi jákujáku ọlọ́run mọ́jà òun àbànújẹ́ lára àfáàwà ẹ̀sẹ̀ amínà dáadáa bá kọ̀sẹ́ni tí ń ní kóyà yìí ni ẹ̀sẹ̀ amínà dáadáa iná àtó iná ní kẹ́kẹ́ sí kókó hóyàmù bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar àdúrà náà káwọn alá púpọ̀. kí a tó mọ̀ sọ nǹkankan bàbá Al-Khalifa ẹ máa bọ̀ báyìí ọ̀yá gẹ́gẹ́ bí Alhaji àgbà àti gẹ́gẹ́ bí àfà ọ̀yá bàbá Alhaji àgbà ni ẹ máa pọ̀ Al-Khalifa ẹ jókòó mo yọ̀ǹda yín ẹ jókòó mo yọ̀ǹda yín ẹ jókòó Khalifa ẹ jókòó ẹ jókòó. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹjá jọ wí bẹ́ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد نور الدارين نور الدارين وروح الكونين روح الكونين ووارث الثقلين ووارث الثقلين وعلى آله وعلى آله وأصحابه وأصحابه حق قدره حق قدره ومقداره العظيم ومقداره العظيم آمين متى متى آمين 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 يا الله. mo fi àṣàlátù yìí kí àwọn àfáà wa àgbà níjòkóó أدام الله حياته. bàbá wa àgbà Fẹ́rúmọlé ọlọ́mọsàjà yín pẹ́ o آمين ọlọ́run kó bá wa dúró tì yín آمين ọlọ́run kó bá wa jámọ̀nà yín. آمين. mo kí àwọn àfáà wa àgbà bàbá wa Dr. Owóyalé ọlọ́run dákun má sábà wa ṣàlékún dáadáa fún yín آمين ọlọ́run kó bá wa dúró tì yín آمين ọlọ́run kó bá wa jámọ̀nà yín. آمين. la hawla. ولا قوة إلا بالله العلي العظيم. mo fi àwọn méjèèjì mo fi kí gbogbo àwa tí à ń jọ máa kéwú lábẹ́ wọn gbogbo àwa jama Ansarul Islam bẹ̀rẹ̀ látòrí bàbá wa Umar Ẹlẹ́fọ̀ọ́ ọlọ́mọsàbá wa ṣàlékún dáadáa fún yín. آمين gbogbo ẹ̀yin ìyá wa ní Ansarul Islam ọlọ́mọsàbá wa dúpẹ́ fún yín آمين ọlọ́mọba wa dúró tì yín o آمين má jẹ́ ṣe lásán آمين. la hawla. ولا قوة إلا بالله العلي العظيم. mo kí gbogbo àwa Ittihad gbogbo àwa tí ọlọ́run ní kí bàbá wúra ò ní kalẹ̀ fún
tọ́lọ̀ ní kí gbogbo wa kárẹ́ ní ire bí wa tó fi wá mú wa lọ́dẹ ní ire tọ́lọ̀ fi wá ṣe wá lẹ́ni ire lábẹ́ bàbá wa Àgbàjárá gbogbo wa pátápátá mo kí wa Ọlọ́run mọ́sá kí ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. mo kí gbogbo àwa tí wọ́n bá pe àáfàá wa àgbà àáfàá wa àbòtó tí wọ́n bá dákọ̀ àbòtó gbogbo wa tá a wẹ̀yìn bẹ̀rẹ̀ látòrí bàbá wa Lisanu Sheikh hayatahu. Sheikh Abdallah Jibril Allah hayatahu. mo fi wọ́n kí gbogbo wa pátápátá nítorí máa fà wọ́n kí wa ni wípé àwọn ni wọ́n ń jẹ́ khairu khalafin li khairi salaf àwọn ni khalafu dáadáa fún sálàfù dáadáa àáfàá wa àgbà Lisanu Sheikh àwọn ni khalafu fún bàbá wa àbùtó lọ́dọ̀ bàbá Alhaji àgbà Allahu akbar. tí àáfàá wa Professor Jibril àáfàá wa Abdul Wahid táwọn náà wá ń jẹ́ khalafu dáadáa fún bàbá wa Lisanu Sheikh ọlọ́mọ́sàbá wa dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín o. Àmín. gbogbo wa tí a dúró ti ṣe àáfàá wa àgbà àbùtó bẹ̀rẹ̀ látòrí àwọn ọ̀rẹ́ mẹ́rin nílùú Èkó àwọn àáfàá wa àgbà láti Port Harcourt àti gbogbo wa náà Alhaji wa Abdul Yakini Salahuddin gbogbo wa pátápátá ẹ ṣé juzitum khairan wa wukitum sharran. Àmín. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Àmín. Ọ̀làlá haúlà. Wala quwwata illa billahi al-aliyyil azim. Mo wá kí bàbá wa Kàwú. Mo dá yín kí ẹ dìde. Bàbá ẹ dìde. Mo dá yín kí. Mo dá yín kí. Mo dá yín kí. Ọlọ́run bá wa kí yín. Ẹ jókòó. Ẹ jókòó ẹ ṣé. Ọlọ́run bá wa dá yín kí. Àmín. Yóò san yín lẹ́san olóore. Àmín. Fún èyí títí ń san yín. Àmín. Kò sì tún ní já yín bọ́ lẹ́yìn àáfàá wa lálìkìyámà. Àmín. La haula. Wala quwwata illa billahi al-aliyyil azim. Mo wá kí ìyá wa àgbà. Mo kọ́pì kíkí tí mo kí yín jọ́ta ń kó máa fà wa. Ọ̀rọ̀ yín náà mo fi ṣe wá sí jọ́ náà. Mo kí yín ẹ kú oríire. Àpèjúwe tọ́lọ̀ ń gbé kalẹ̀ nínú Al-Qur'an. Lilladhina kafaru àti lilladhina amanu. Ọlọ́run wá sẹ́yìn lilladhina amanu. Ọba mi dá yín sàlẹ́sà. Ẹjọ́ ń Kùránì ẹ fún Kùránì ẹ wá bímọ àwọn Kùránì ilé yín wá dilé Kùránì. Allahu akbar. Kéésì gbogbo èèyàn lọ́lọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fún. Ọba tó fi yín ṣàpèjúwe rere tó jẹ́ á rí wípé Ọlọ́run èé jẹ́yàn gbé. Kódà fẹ́ lè sọ pé ńgbà tá a fà ó sí mọ́ tá a rò pé ṣé yẹn yóò wá tán báyìí ìgbà wọn ló wá bẹ̀rẹ̀ sí dáa. Pẹ̀lú ògo Ọlọ́run yóò tún máa dá sí ni. Àmín. Mo kí yín pẹ̀lú gbogbo àwọn inú ilé lápapọ̀. Mo wá kí àáfàá wa Al-Khalifa. Allah hayatahu. Tẹ́ bá ń gbọ́ ifadatuka minka ilayka. Bí Khalifa ó bá máa pín mi dé èmi náà máa dá padà àwọn àáfàá wa èmi náà sì máa dá padà pa àwọn àáfàá wa torí kò sọmọ àáfàá wa ládàbíyà. Mo kí àáfàá wa ọlọ́mọsàbá wa kí yín. Àmín. Ọba tí ò jẹ́ kí lọ́wọ́ gba kéwú lọ́wọ́ yín débi táwa sọ pé nígbà tó ti di barista ọba mi ò wá jẹ́ ó já sí wípé àwọn á ń yá yẹn sílé àáfàá wa bọ́ba mi ò ṣe jẹ́ kí wọ́n yá yẹn sílé Àlàjí àgbà ọba mi ò tún máa kún yín sí àtẹ̀yìn àti gbogbo àwa yòókù náà. Ọ̀làlá haúlà. Wala quwwata illa billahi al-aliyyil azim. Àfáà wa àgbà Sheikh Abdul Gani. Rahimahullah.
ìgbà tí wàásì yìí wá látijọ́ tá a ti bẹ̀rẹ̀ centenary gbogbo ẹni tí ń ṣe wàásì èmi ni máa ṣètò wọn pẹ̀lú àwọn jàmáà mi secretary mi nu gbogbo dáwà ní kí lónìí gbogbo dáwà lùbásọ́lé gbogbo yín ní ń bọ̀ wá kí bọ́bá wa ní ẹsẹ̀ wàásì wà ní rárá ẹfẹ́ lòmíì sí tọ́ba ní ìṣe wàásì ẹfẹ́ lòmíì sí àáfàá wa àgbà Sheikh Abdulrazak Aduagba inú àwọn àáfàá tó sọ wọ́n nú àwọn àáfàá wa nù inú àwọn àáfàá tó sọ wọ́n nú àwọn àáfàá wa gbogbo àwọn àáfàá wa pátápátá là ń rí àríkọ́ṣe lára wọn àmọ́ nú ẹni tí a tún sọ pé nú àwọn tán wà lókè ni wọ́n wà bẹ́ẹ̀ làáfàá wa àgbà yára níbi ọ̀rọ̀ centenary yìí àwọn ni wọ́n wá sọ pé dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ mi ní ìṣe wáàsí kàrẹ́ àgbàtà parí wáàsí àáfàá wa àgbà ọlọ́dẹ ló yẹ kó jẹ́ last wáàsí lẹ́yìn ìgbà òun ni wáàsí ìwà wa wọ́n wá níta ní òsè wáàsí mo lè mí ní ìsì èmi mo múra mi lónìí ẹnìkan ò mú mi ó sì nídìí tó yẹ kí n fi múra mi àkí àáfàá wa bàbá wa àgbà nípìn wọn dọ̀fìn Ìlọrin ni àmọ́ mosquito ráàsì wọn náà ọlọ́run jàre yín pẹ́ yóò bá wa ṣàlékún dáadáa fún yín jù báyìí lọ akramakumullah. àáfàá wa àgbà Sheikh Abdul Ghani Zunurain àbòtó àáfàá àgbà ló sọ nípa bíbí wọn torí jádùn wọn athalis ọ̀rẹ́ ni wọ́n jẹ́ pẹ̀lú àáfàá àgbà Sheikh Tajul Adabi rahimahullah. ẹ máa rí àwọn similarities kan lára bàbá wa àbòtó pẹ̀lú bàbá wọn Wàsíù Àgbáyé. ìjọ tá àáfàá àgbà sọ wípé bàbá tó bí ó Wàsíù Àgbáyé ó bí ọmọ òun kálukú ní tẹ̀mọ́ pé èmi ni bẹ́ẹ̀ ni bàbá àáfàá àgbà ti sọ pé wọ́n bí ọmọ kan sínú ilé bàbá wa Aminullah òun kálukú wa ń bímọ wọ́n wá ní tẹ̀mọ́ pé òun ni ó jẹ́ ìgbà tá àáfàá wá dé lọ́lọ́run fi hàn pé ẹni òun rèé àmọ́ tá àáfàá wa kọ́ mo fẹ́ sọ mo wá jókòó kódà àwọn dáwọ́ ọmọ wò pé èé ṣe tí mo fi wá sọ pé mi ní ìṣe wáàsí níjọ́ tó bá ní wáàsí kàn mí máa ń sọ fún ọ ní pé mi ń chairman yín fáínánsì ọ̀dọ̀ mi ló wà bàbá alájí àgbà tàná ló sì yàn mí bàbá alájí àgbà tòní sì endorse mi mo wá kó nǹkan 50 jọ nípa ṣàkṣìyàtì àáfàá wa Sheikh Abdul Ghani Àbòtó 50 ni mo kó jọ mo wá yọ 15 wá mo wá pè ní nafahatun mimma athiril imam Sheikh Abdul Ghani Zunurain Àbòtó ẹ̀rí pé mo mọ̀ọ́mọ̀ pé Àbòtó òun mọ̀ọ́mọ̀ kọ àlẹ́ Àbùtáwí sí ni nákìlù ni mo fẹ́ ṣe kàmá nàzálà nùzílà tí n bá sọ pé àlẹ́ Àbùtáwí ẹlòmíì ò ní tètè mọ̀ pábòtó ni ló jẹ́ nǹkan ní Àbòtó 15 ni mo wá yọnu 50 àfọ̀mọ́lẹ́yìn àjọ ṣiṣẹ́ yìí ni ẹ dìde ẹ lọ gba máìkì. ìmúra ìyàwó ẹlẹ́ẹ̀kejì mo yọ̀ǹda èmi ti ṣe mo pẹ̀sẹ̀ mi náà bàbá tó yàn mí lánàá tẹ́tò ní ẹ̀ńdọ́sì mi kí ni wàá sọ tí wọ́n sọ pé ò rí bẹ́ẹ̀
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم inú ilé àlùkùránì la wà. بسم الله الرحمن الرحيم. mo fẹ́ sin àáfàá wa ààbò tó jẹ lójé ní kọ́mọlẹ́yìn ó gba máìkì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. àáfàá wa àgbà yára wọ́n ti ń bẹ nítòsí wọn ó sì máa wọlé bọ̀ tí wọ́n bá ti wá déjòkó wọn ó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ sọ nípa àáfàá wa àbòtó. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن. ẹnjìníà kí ló ṣe máìkì yìí gbogbo jẹ̀mọ́ ẹ má dá wa dá ẹjẹ́ àjọkọ̀ lálálá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. àyá alukurani kan bẹ òun ló ṣe déédéé àáfàá wa àgbàbò tó pẹ̀lú gbogbo nǹkan mẹ́ẹ̀ẹ́dógún tí mo fẹ́ sọ lónìí tá a mọ̀ wá wò pé ṣé ó ṣe déédéé àáfàá bí ó ṣe déédéé àáfàá Ọlọ́run ní wà man ahsanu qawlan. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. bàbá lisanu ẹ má bínú o ẹ má bínú ọ̀dà fáwa láwa o àfi ká ṣe ìhìyáwó wọn ká ṣe ìhìyáwó wọn iná ló jẹ mo sọ fún Abdulrasaq mo ní sọ ó lè lo wọn àfáàbàrà wọn ọmọlẹ́yìn akújọ bẹ̀rẹ̀ náà ni Ọlọ́run ń sọ fún wa nú Al-Qur'ani Suratu Fussilat ní àyà 33 Ọlọ́run sọ pé. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. Abdulrasaq ó gbàdà gbaṣẹ́ rẹ̀ jẹ́ ìsìn àáfàá wa jẹ díẹ̀ tí n bá ti sí wọn jẹ tán ó wàá gba máìkì. ومن أحسن قولا ممن دعا إلى الله ọ̀rọ̀ àáfàá wa ti kọjá ká mọ̀ sunkún وعمل ó ti dẹ̀rín ó ti jáṣẹ́ rí. وقال إنني من المسلمين. Ọlọ́run ní wọ Muhammad bá ń sọ fáwọn àlìhùmọ̀ rẹ̀ tán bá fẹ́ gbọ́ mo fẹ́ ṣàlàyé nǹkan kan fún wọn pé. ومن أحسن قولا ọ̀rọ̀ tẹ́ mọ̀ sọ. ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ومن أحسن قولا Ọlọ́run lọ́rọ̀ tẹ́ mọ̀ sọ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pọ̀rọ̀ pàtàkì lọ́dọ̀ èmi Ọlọ́run ọba bẹ́ẹ̀ bá ṣe sàárà. Bàbá Kàwúrà ومن أحسن قولا ó lè pé ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. akí àwọn àfáà wa àgbà yára. akí àwọn bàbá wa àgbà yára. ẹ máa wọlé ẹ máa rọra ẹ káàbọ̀. ومن أحسن قولا ممن دعا إلى الله
وعمل صالحا وقال إنني من المسلمين. àwọn àfáà wa ní àjòkó ẹ ṣe ọlọ́run ọba ń sọ ó níwọ̀ Muhammad ó ní mo fẹ́ kẹ́ ẹ mọ pàtàkì ọ̀rọ̀ sísọ bẹ́ẹ̀ bá lówó tẹ́ ẹ ṣe sàárà àwọn nǹkan kan ń bẹ tó tún wá ju sàárà lọ n tó ju sàárà lọ lọ́dọ̀ mi ọlọ́run ọba wọ́n sọ fún yín qaulun ma'rufun khairun min sadaqatin yatba'uha adha. gbogbo sàárà tẹ́ ẹ bá ṣe láyé bẹ́ẹ̀ ṣe lè wù kẹ́ ẹ ṣe tó ṣe bẹ́mi ni mo béèrè lọ́wọ́ yín èmi mo ní ẹ ṣe sàárà mo ní wọn ò ní ṣàánú yín àtàtúnfikú. law tanalul birra hatta tunfiqu mimma tuhibbuna hatta tunfiqu mimma tuhibbun. bẹ́ẹ̀ bá wá ṣe sàárà náà ó tóbi lọ́dọ̀ èmi ọlọ́run àmọ́rọ̀ tó dáa látọ̀dọ̀ ẹni tí ò rí sàárà ṣe ó tóbi ju sàárà lọ lọ́dọ̀ èmi ọlọ́run ọba. ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan. bó o bá ń kírun tó ń gbààwẹ̀ tó wá fọkàn sí i tọ́rọ̀ tó dá ò máa jáde lẹ́nu rẹ̀ ìwà àfà tó ń ṣe wáàsí káàtún wá ń gbọ́rọ̀ àlùfàṣà lẹ́nu rẹ̀ kàbúrà mọ́kítà. kàbúrà mọ́kítà inda Allahi. à ń takulu ma la taf'alun. ọba mi wá kó gbogbo ẹjọ́ ó wá fẹ́ ká mọ pàtàkì ọ̀rọ̀ tó dáa ó wá ní wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan wa qala innani minal muslimin. ìsọ́lù alákọ̀ọ́kọ́ ìwà alákọ̀ọ́kọ́ tẹ́ mọ rí lára àfáàwọ̀ àgbàbò tó tí bàbá Alhaji àgbà sì jẹ́rìí sí òun ni pé àfáàwọ̀ àgbàbò tó huwa al-Qur'anu alladhi yamshi ala al-ardi àwọn alùkùránì tí ń rìn lórí ilẹ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀ gbésí ayé wọn wọn ò wá sí i lò wọ́n wá parí ẹ̀ síbi tó dáa tọ́rọ́ lòun ti sọ pé inna hazal Qur'an. inna hazal Qur'an yahdi lillati hiya aqwam. a máa mí ṣe ẹni o ìmọ̀ lọ àfáà díẹ̀ ìmọ̀ lọ tèmi díẹ̀ o. inna hazal Qur'an yahdi lillati hiya aqwam. fẹ́ràn kéwù ni ìbá tẹkiní náà fún yín ni mo ti tún lọ́dún wọn àṣẹ àgbáyé báwọn àbí wọn àṣẹ àgbáyé wọn báwọn. afáwa àgbòtó ìmáàmàn ọ̀yá. ìmáàmàn fil Qur'an bàbá ẹ ṣeun ẹ lọ jókòó ẹ ṣeun ẹ wá jókòó ọmọlẹ ọ̀yá Abdulrasaq gbà báwọn mo fẹ́ ṣe ìyáwó àfáàní ọlọ́mọṣàbáwá kẹwọn ẹ wá jẹ́ àkànkẹ́ 15
15 àkọ́kọ́ إماما في القرآن الكريم وعلومه. كان الشيخ عبد الغني إماما في القرآن الكريم. طبعا sọ pé kálímà imam ó ní am ó dẹ̀ ní khas sẹ́rí jòkó tó ní òní jẹ́ wá sí lẹ́kṣọ̀ ni o náṣí ò ní pọ̀ torí bàyánù ni imaman kálímà yẹn ó ti di urfu fún gbogbo ẹni tí bá ń ṣe mọ́mù tí ń kírun fáwọn èèyàn àmọ́ nínú kéwú aṣáájú ni wọ́n ń pè bẹ́ẹ̀ lànàbì fi sọ yí pé tó bá dijọ́ àlìkìyámọ̀ àwọn méje kan mọ̀ bẹ lábẹ́ gbòógì ó wá ní ìmáàmún àdìrì kìí ṣe ìmáàmù ọ̀yàn. ètò wájú ń lo kálímà ìmáàmá ń bí yìí ni wípé ní Kwara tá a wà yìí ó ń kálukú wá dẹni tí ń ha Kùránì lónìí gbogbo owó tó ha Kùránì lónìí iye Kùránì tó bá ha ó bá jádàbí ó bá má jádàbí àfáàbò tó ní kọmíṣàn lórí ẹ. Imaman bil Qur'an al-Karim wa ulumi. awwalul hafisina ni wọ́n pè wọ́n luqiba bi awwalil hafisi. àfáàwọ̀ àgbọ̀ àbò tó là kọ́kọ́ ń Kùránì ní Kwara wa yìí tí wọ́n ha tó sì ṣe déédéé wọn ò wá ha lásán àmìlàbíhì wọ́n wá lò ó pé àwọn èèyàn Kùránì competition ní ìsín ẹ má bínú o Kùránì kọjá bẹ́ẹ̀ o àmọ́ kó lè yé wa al-Qur'anu yukhatibu an-nasa ala qadri uqulihim Kùránì competition tó di tajà tẹran ó yẹ kó ti yẹ yín máa hùn torí ẹlòmíì òrìrì ò pé níṣẹ́ wa ní Kùránì náà ló wá sọ pé di tajà tẹran kìí ṣe Kùránì mo ló di tajà tẹran competition mo pè é. So tajà tẹran tí mo wá wíwọ̀n yẹn wá ṣe wípé zámù ni ó ti di n tó pọ̀ yanturu ju ti tẹ́lẹ̀ lọ tó jásí pé lásìkò táwọn àfáà wa àgbà àbò tó ń jẹ́ oníkùránì ẹ̀rin mẹ́lì ogún ẹ̀ní rẹ́lòmíì ẹ lọ gbọ́ wá sí àwọn alájẹ àgbà bí bàbá bá wí àyà kan nìsín àfáàbò tó ti gbé kódà bá ṣe ní kùránì ó sì pẹ̀ fún ìyànjú àlìkìyámọ̀ bàbá ní kódà bó bá dijọ́ àlìkìyámọ̀ àwa náà mọ̀ wà nínú ẹni tábìlì gẹ́ni ó sì pẹ̀. alájàgbé ṣe mùjámọ́lá la fi sọ yí pé imaman fil Qur'ani karim kí wá ṣe Qur'ani lásán wá ulumihi àwa jókòó bàbá kọ́ àwa ní Qur'ani dàbí wọ́n sì kọ́ wa ní tajwidi èmi ń bẹnu ẹni tá a fà kọnu kíláàsì lóye ń dìídì sọ pé mi ní ìṣèwádìí gbogbo àwọn àfáàwà lisanu sheikh àfáàwà náà àmẹ́mi ló lórí ọmọ kéwà àfáàbùtó torí tèmi ti di méjì wọ́n kó èmi lè kéwà làjẹ́ àgbà tí wọ́n ti bí èmi sọmọ ẹgbẹ́ tó ń kálùkù àti wọ́n kémi náà èmi wọ́n ti kí ọ ilé kéwà làjẹ́ àgbà ni wọn ò bí ọ ń bẹ̀ ọ wọ́n bẹ̀ mí èmi mọ̀ fẹ́ léyìn ojú ń kálùkù lọ sáré pé ìwọ̀dọ́ wọn èmi ni olórí ọmọ kéwú ọlọ́run jàre yípa imaman fil Qur'anil Karim wa ulumihi ilé ìṣíngiri làáfà ní bàbá wa àfà gbàbò tó ti bẹ̀rẹ̀ ṣíṣe wá sí fáwọn èèyàn jọ àlàrúbá ẹ̀ ń jẹ́rìí nínú agboléhùn làáfà òkò tó máa kọ́ wa tán súnmọ́ àbáyé wọ́n tó wá kó àwọn èèyàn jọ nírọ̀lẹ́ àkọ́kọ́ nù. kana muharrihan bari'an. àfàwọn àgbàbò tó muharrihan bari'a olùkọ̀tàn ni wọ́n olùsọ̀tàn ni wọ́n ọ̀tọ̀ lólùkọ̀tàn ọ̀tọ̀ lólùsọ̀tàn
ẹlòmíì kọ́ kò lè sọ ẹlòmíì sọ kò lè kọ́ àmọ́ àfáà wa mu'arrikhan bari'an kí mo kọ síwájú ẹ̀. عرف بدقته نقل تاريخ الدعوة. mo mọ̀ọ́mọ̀ ní káàfáà rẹ̀ sọ fi kabẹ̀ òun nítorí kẹ́lìmọ̀ díkọ̀ tí mo fẹ́ wí mẹ́. kìí ṣe gbogbo ẹni ó kọ̀ tẹ̀kalẹ̀ ní nǹkan dáadáa ẹlòmíì kọkúkọ ló kọ ẹlòmíì tó kọ kalẹ̀ ní dayérú dòde olónìí òun ní dayérú dòní olónìí. wàmọ́ min yadin illa sayabula wayabukọ́ yadahu ma wayabukọ́ dáhàrú ma katabati yadahu. ń bọ̀ ẹ má ti já. mu'arrikhan bari'an urifa bidiqqah àfa àwọn àgbà àbò tó tí wọ́n bá sọ̀tàn báyìí ẹ̀ bá bẹ́ẹ̀ kódà kẹ́ fi tẹ̀gẹ̀kún kèé wá ṣe ìtàn lásán tàríkì ìsìlámì ìtàn ìsìn ìsìlámù táàfà bá bẹ̀rẹ̀ ọ̀tà nẹ́bí báyìí ẹ̀rọ bó sojú wọn ni. ẹ wá wo àfa mélòó ní dèdè wọn ní òsì mọ́ níṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ láyé lónìí tí n tó sì sọ̀kalẹ̀ sì wà relevant sí ti ń ṣẹlẹ̀. ẹ fún mi méjì tẹ bá ti dákọ̀ àfàbò tó tán tó ti lọ tí ò wá lọ tọrọ rẹ̀ sì ń ṣe déédéé tábà wá wí àní wọ́n fi abáwọ̀sọ àní alájí àgbà àfàbò tó àní ẹ tún pin náà nù àfàbò tó náà làlájí àgbà náà làfàbò tó torí wípé kódà ẹjẹ ń fira wa ṣàpèjúwe irú àwọn àjọ alájí àgbà ní ìsín ṣe é mọ̀ pé mẹ́ta ni wá àwọn kan bẹ hum minna wa laysu ma'ana àwọn kan bẹ hum minna wa hum ma'ana àwọn kan sì ń bẹ laysu minna wa hum ma'ana ẹ máa lọ tú ọ̀rọ̀ ọjọ́ mi nù fífa mi máa ń wàhálì. ينتق ما في فمه ماء. àmín. داعيا كان بليغا. ètí ìdẹ́bẹ̀ wà fà ẹ̀ka ilé ẹ̀kẹ́jì mo ṣe síwájú ni ó tún níbi kan. في نقل تاريخ الدعوة والمدرسة الأدبية. والمدرسة الأدبية ọ̀pọ̀lọpọ̀ tàdàbíyà tó ń kálukú àfàgbà ṣèkínní báyìí àfàgbà ṣèkínní báyìí bó bá rìfà ó máa rìfà sówó àti àgbáyé ó máa rìfà sáfà bùtú gbogbo ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń dàrú lónìí yìí bá àfà wa bá ń bẹ ni wọ́n ti bá wa yanjú ẹ̀. wọ́n ti yanjú ẹ̀ pé òun kò rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa sọ wọ́n dẹ̀ máa kó ti déètì wọ́n sì máa sọ pé àwọn tó wà ń bẹ̀rẹ̀ torí wípé àfáà àgbà àbò tó iṣẹ́ ọlọ́run ni wọ́n wa kullun muyassarun lima khuliqa lahu bọ́sẹ̀lẹ̀ kẹta àfáà sọ̀rọ̀ sọ́fí. كان داعيا بليغا. àyà tó ṣe déédéé léyìn bẹnu Suratul A'raf 176 o nbẹ máa fa àyà ni o gbogbo tí mo kọ òun kò séyìí tí ò ní Kùránì nínú. ìtàn la fẹ́ sọ lónìí. kìí sì tún wá ṣètàn lásán fáàrí la fẹ́ ṣe ipe àdúpẹ́ pé ara wa là fáàbò tó bẹ́ẹ̀ yẹn bá wá sọ wípé ẹ wá ṣe fáàrí ànìkéwò yìí ọ̀nì fàámọ̀bì ní mẹ́tì rọ̀bíkà fáàdì wàláhì kéwú pọ̀ àfáàbò tó ẹlẹ́kẹta داعيا بليغا. dáìyán ṣé gbogbo ẹni tí ń ṣe wá sí náà ló wá balik àwọn afáàsì kéré nù àwọn fún bàlágà. dáìyàn ẹ lọ wo ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana ṣé ẹ rí lára afáàbòtò àbẹ́ rí. ila sabili rabbika bil hikmati kó tó ló lo Kùránì ó kọ́kọ́ lo làákàyè akí bàbá wa gbà bàbá wa lè lá
akí bàbá wa gbà bàbá wa ń lè lánàá ọlọ́mọṣà bá ṣàlékún dáadáa fún yín bàbá wa national missioner Ìmáàmù Mọ̀lẹ́ professor tó bàbá wa lè là ìyá wa professor da'iyan baligan kí ló ti kọ síbi àfà yìí. امتلك قدرة متميزة على تبسيط المعاني الشرعية لعامة الناس. bá àfà bá ń sọ̀rọ̀ tàríkh tí wàá sí wọn bá lọ bí tàríkh ẹ gbádùn ẹ tó bá tún wọn ń sọ̀rọ̀ ṣẹ̀ríà tẹlòmíín bẹ́ẹ̀ ń bi tó jòkó sí lónìí tó dá sí pé ń da ṣẹ̀ríà rú ni ìmáàmù mi ò ọlọ́mọṣà kí Àlàjí àgbà. آمين. ilé bàbá wa àgbà jára mo ti sọ láṣẹ àì ń pọ́dún kábọ̀ báyìí náà. أمد الله حياته. mo ní wọ́n ní Àlàjí àgbò ṣe tíra wákàtí òun ṣe lásán òun ti tó bàbá tó jásí pé tẹ bá lọ wo wákàtí òun ṣe òun bàbá dòkítọ́rù ló jókòó yìí gbogbo nta bá lè kọ ẹ wà ní reference ẹnì kí ni máríjáwù rẹ bàbá wa dòkítọ́rù eléworo àwọn àfáà wa nù. Allahu akbar. wọ́n wà ní kí ni reference ẹ̀ bàbá wa sọ lọ bàbá wa ń dá wákà wọ́n wá ń sọ ọ̀rọ̀ kọ̀bùlí àti bàdí bàbá wa ní tírà tó sọ bẹ́ẹ̀ Mudawana ni. Allahu akbar. bàbá ti sọ gbogbo pé tẹ́ gbogbo tí mo sọ yìí kìí ṣàròsọ o tírà tó sọ gbogbo tí mo wí yìí o Mudawana ni o al-Mudawanatul Kubra àti ìdàfọ̀ òun fíkìú tá a ti mọ Mudawana. bàbá ó sọ yìí tó ẹ wá ẹ wo òṣùlùbù tálàjì àgbà ló ń bi wákàtí òun ṣe ẹni tó o fojú lẹ̀ sọ̀rọ̀ nínú irun ẹni tó o fojú lẹ̀ sọ̀rọ̀ nínú irun kódà bó ṣe di irun rẹ̀ bàjẹ́ ẹni tó o gbàgbé sọ̀rọ̀ nínú irun ẹni tó o gbàgbé sọ̀rọ̀ nínú irun bọ̀rọ̀ náà ò bá pọ̀ bá díyà ni. tíra wo ló tẹ́lẹ̀ yìí tíra wákàtí òun ṣe bàbá lásán ó tó tajà gbọ́. Àlàjí àáfàá wa gbàgbó tó da'iyan baligan ẹwọjọ́ tọrọ àwọn ẹlẹ́bọ wá ṣẹlẹ̀ ẹwòye wá sí káàfàá wa gbàgbó tó ti sọ lórí rẹ̀ èyí tó wà èyí ẹjẹ fún yín ní mísàlù lẹ amsali ńjọ́ tọrọ Iran àti Amẹ́ríkà ṣẹlẹ̀ ńjọ́ tí ọ̀rọ̀ Iran àti Amẹ́ríkà tó ṣẹlẹ̀ ẹ wá wo wá sí káàfà ti ṣe k'Amẹ́ríkà àti Iran ò tí ì níran kan páwọn ó jarú ìjà tí wọ́n jà yìí torí èyí tó ti máa jà á bọ̀ kéé yíwọ́ àmẹ́lẹ̀ yukharibuna buyutahum bi aydihim. àfà mélòó ló ṣe wá síbẹ̀. Allahu yarhamu. àfà mélòó wá sí rẹ̀ wà relevancy ń so ti ẹ̀ máa tán pè ní Iran àti Amẹ́ríkà tẹ́lẹ̀ da'iyan baligan kí ló lẹ́kẹ̀rẹ́ àfà yìí. عن عقيدة التوحيد. mudafi'an an aqidati tawhid ṣe báwọn kan da tawhid rú lónìí ni Ọlọ́run mọ́sá kí Àlàjí àgbà Àmín. bí yẹn bá wọlé kéwú àwọn àfà wa àgbà ní pé mi ó kọ́kọ́ jí sí kéwú láyé àfà mi kọ́kọ́ mi rè mi ó kọ́kọ́ jí sí kéwú lẹ́rọ àfà àgbà yára lọ́wọ́ kọ́kọ́ mi kéwú ní tó jẹ́ kéré tèmi náà yí níbi kéwú nù torí Ibnu Najibi láyà ń jábù wàyí ń nàjábà fáka àbá. orí yóò yí Yorùbá lọrin ni mo sọ. حفظكم الله ورعاكم. مدافع عن عقيدة التوحيد. bàbá délé ké Waraqatul Islam láfi bẹ̀rẹ̀ sá Waraqatul Islam. ilam arshadana Allah wa iyyaka anna Allah azza wa jalla wahidun.
ẹ wo èèyàn mélòó ló nírú manhaj yẹn ọ̀rọ̀ alájà àgbà kọ́ là ń sọ lónìí ọ̀rọ̀ àfàbòtó ni àmọ́ kò sí bó ṣe fẹ́ sọ̀rọ̀ àfàbòtó àwọn máa padà sọ̀rọ̀ alájà àgbà ni àfi tó bá máa àfàbòtó kódà mo mọ̀ pé àlífò mọ̀ wò pé ṣá àṣìpá àfà máa àfàbòtó tó báyìí. ó níye ìgbà tó jásí pé èmi àtàfà nìkan ni ẹ dákun kí ló fàárí wò la fẹ́ máa ṣe ní ìsín téèyàn bá ní ẹnìkan pè mí ní mo gbọ́ wàásù yín kan wàláhì wàásù yẹn ní agbára mo ní kò sí fàárí ń bẹ ìtàn ṣe ń lè wà nù tá a bá lọ sí nǹkan míì tá a bá wá gba fọ́ọ̀sì ń bẹ ni kò sí fàárí kò sí fàárí kankan bẹ́ẹ̀. Ifọ̀ lèmi àtàfà àti jòkó gbẹ̀yìn Ifọ̀ láti jòkó gbẹ̀yìn wọ́n ní àfà wa àní pẹ́ lọ o wọ́n ní àní pẹ́ lọ o Ifọ̀ lèmi àti wọn láti jọ sọ̀rọ̀ gbẹ̀yìn ẹni tó èmi ti dé kalẹ̀ àwọn wá dé wọ́n wá ní ẹjẹ́ ìtẹ̀ mọ́ lọ bí wá sí mo ní ẹjẹ́ lọ wẹ̀ mo wá wẹ̀ tán wọ́n tún wá wọlé pé ẹ ti wẹ̀ mo ní mo fẹ́ múra náà wọ́n bá jókòó la bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wákàtí mẹ́ta àtún sọ̀rọ̀ lọ àwa sọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ Ifọ̀ ni bí n bá máa sọ báyìí àwọn èèyàn nímọ̀ pé mi àtàfà kúlóòsì fáàrí ò gbọ́dọ̀ máa jáde lẹ́nu tiwa ibi tá a bá ti máa ṣe báyìí náà láti máa ṣe ńgbà tọ́rọ̀ bá dé lọ́dọ̀ àwọn àfọ̀n bàlágà lìkúlì mọ̀kọ́ àfà yìí mùdáfì àní àkídàtì tawhid ẹ lọ wo wá sí àfà tawhid ni wa abudullaha wala tushriku bihi ẹ wo bí wọ́n ṣe sọ̀rọ̀ ọlọ́run lọ. ó challenge mi lọ pé ẹ̀sìn kúkú lè ṣe èmi náà sì lè ṣe má bínú pẹ̀lẹ́. kí lẹ́lẹ́kẹrin. mutawadi'an ghayata at-tawadud. mutawadi'an ghayata at-tawadud. ẹlẹ́karùn-ún èyí tí n bá ti kọ tí ò bá rí bẹ́ẹ̀ sọ fún mi pé ò rí bẹ́ẹ̀. mutawadi'an. Respect is reciprocal. Àáfà àwọn àgbàbò tó tẹ́ ẹ bá ń wá tàwádùhù gẹ́gẹ́ ẹ má sọ pé mú tàwádùhù gẹ́gẹ́ bí máànà lè kẹ́límà àáfà àwọn àgbò tó ni. Wọ́n lè kúnlẹ̀ fádìẹ. Wọ́n mọ̀ ṣe báyìí. Tàwádùn yẹn ló dàbí àìní farabalẹ̀ lójú tí yín tó bá ń ṣe wá sí ó ti dín ẹ̀jẹ̀ ìmọ̀rírì kùránì idha qara'tumul kùránà fábùkù fa in lam tabùkù fatabākù ó ka kùránì inú ara rẹ̀ sì gbá ó yẹ kó chẹ́kì ìmánì rẹ o ìmánùkà yankusu wala yazid àti kùránì ti wí ọlọ́run láwọn àǹzálí ní azali kùránì alájábàlí lára àìta ó káṣí àkùránì wá ń sọ̀kalẹ̀ sínú ọkàn tiẹ̀ ara rẹ̀ wá balẹ̀ ó tún wá mì bí ẹni ọmọ ọtí gáyà tó táwà dún ìní bẹ lọ́dọ̀ àfáwa orí bàbí orí bẹ́ẹ̀ kí ẹlẹ́kẹfà kariman nafsi ọlọ́rẹ̀ rà fáwa la nuridu minkum jaza innama nut'imukum liwajhi la nuridu minkum jaza'an wala shukura. ẹ̀bà ẹ̀wọ̀ ọdún tó ti ń bá bọ̀ wá sọ́lọ́sì lẹ pa fáwa ni wọ́n rí ṣe bùkátà òun bùkátà tí wọ́n fi ń gbọ́ ló fi dàbí ìgbà tí wọ́n lọ láì fi kalẹ̀. tọ́ba wa ní táwọn jọ nínú àwọn sàábì Abubakar Siddiq ni Umaru tún pín òun pín tiẹ̀
ó kó dà kan wá mo ti sọ pé ìjókòó yẹn ṣe wá sí fa lecture ni class ni as a lecturer kì í ṣe Mr. lecturer tí ń kọrin o èèyàn máa ń yan gbogbo ẹ̀ ní o. ó wá ní kí ló fi kalẹ̀ ó ní mo fi níṣù kalẹ̀ mo kó níṣù wá Abubakar ló ní kí ló fi kalẹ̀ ó ní fi nǹkan kan kalẹ̀ gbogbo ẹ̀ mo kó wá bá a fa àwọn àgbàbò tó ṣe rí nù Kariman nafs wọ́n sì fi jàlájẹ́ àgbà ni gbogbo àwọn attributes yìí lẹ́mọ̀ rí lára bàbá kódà ẹni tí ò bá máa fáàbò tó yóò máa mọ àwọn nǹkan tí ń wí yìí kò kàn ní mọ̀ bìdíkì ni Kariman nafs ọlọ́rẹ̀ ni wọ́n bàbá máa ń tọrẹ gan àwọn òsínú àwọn àfáà tí wọ́n pè pé afẹ́ wá ṣe wá ṣe mú wá abẹ́ mọ́ fún wọn lówó ṣé ẹ bá fẹ́ ṣọ́ọ̀tì ẹ̀pà fáàbò tó rẹ̀ wá pè wọ́n wà sí tẹ̀wá ní kábà yín gba donation. bàbá ní rí wá sí kan ní àwọn agbowó báyìí ẹ mọ̀ mọ́ wá mo wá wọ́n báyìí pé ní wá sí àṣàrù ni o wọ́n ṣe wá sí tẹ̀wá ní tó gbogbo jẹ̀mọ́ àti wá dórígun owó báyìí ẹ mọ̀ mọ́ wá mọ̀ láyìí làfọ̀ṣẹ́. ẹjọ́ tá a fà kú wa lórí nǹkan tá a kọ àfàrọ̀ sọ́fin ló kọ ṣàwọn pé lìsánù tiwa náà nù. rárá nígbà tá a wá ń bọ̀ wá tá a fẹ́ pé wá ní a lórí yìí mo wá ka orin mi rà wò ó a ní lórí yìí kò sí bá ṣe kàtó àwọn èèyàn sunkún ọ̀rọ̀ àfàbò tó sì ti kó lẹ́kún ntọrọ wọn di ni pé alẹ́ ìtàkà omi yálà mú nàbí má gàfárà lírọ̀ bí wájà àlà ní mìíràn lè mú kíra mi. mo wá jí lánàá ni wá yí wá dé mo fi wá sáré kọ kínní yìí. kì í ṣe wá yìí tàwọn ànábì torí pé wáháyù ìtumọ̀ méje lóní nínú usulul fiqh tẹ́ bá tún wá lọ́nu tafsiri ẹ̀ tún rí i sóyin gba wáyìí ni oyin ṣe ń gba wáyìí ni ẹ̀yìn ní sọ̀sọ́kúsọ̀fà bàbá dòkítọ́r kùránì ni sọtí má ní ń gba wáyìí ọlọ́run jàre ìgbésà ẹ̀yìn náà lẹ́fi kọ́ wa. صبورا على الدعوة ẹlẹ́kẹ̀ẹ́fà kọ́hún ẹlẹ́kẹ̀ẹ́jẹ. جاب المدن والقرى داخل نيجيريا وخارجها لنشر الإسلام. صبورا على الدعوة wọ́n ṣe sùúrù lórí dáwà púpọ̀ fa wọ́n ètí bẹ́lòmíì ní ìsìn tí ó fi pàtẹ́ kínní yìí tó sọ pé èsì ọ̀rọ̀ ẹ wá dúró ẹ wo iye ọ̀rọ̀ tí wọ́n sọ sí àfà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wasbir ma alladhina yad'una rabbahum wal ashi yuriduna bá a fà wá àgbàbò tó ṣe rí nù gbogbo tí nǹkan yìí ló láyà Kùránì kọ̀ọ̀kan saburan ala da'wa ṣé dáwà náà kọ́ wọ́n tọ́ sí i khitamuhu misikun saburan ọ̀pọ̀lọpọ̀ bí tá a bá ti pàdé kódà ń sọ ń jò ní ìpè mi ní èmi náà gbowó tí yẹn bá pè mí o àwọn mẹ́yàn bá ti pè mí ìsìn máa gbowó o epo yìí ti kọjá bẹ́ẹ̀ alọ tó kò ìyá jẹ wá bọ̀ ni iṣẹ́ Ọlọ́run ni aláì iṣẹ́ alájẹ́ àgbà náà nù bẹ́ẹ̀ ni àmẹ́ni tó pè owó kọ̀ọ̀kan san kọ́lọ́run tó san saburan ala da'wa ẹ wo gbogbo ìgbà ogun àwọn hajamat wọ́n bú wọn débi pé wọ́n bú àwọn tó bí wọn àwọn kan kójọ wọ́n sa àṣàṣì
èyí wọn ò torí ẹ̀ ní káàfà ọmọ sòdodo mọ́ kàkà kó wá dẹ̀ lára ọmọ kìíní kan yìí tún pelege sí ni àsìkò òun làáfà òtún àsìkò ṣe bó dodo ni wọn wá láyà mi rabbi akhrijni mukhraja sidikin wa adkhilni mukhraja sidikin من لدنك سلطانا نصيرا saburan ala da'wa àfà ọmọ farada nǹkan o wọ́n farada nǹkan o tí wọ́n ní àṣẹ lẹ́nu pẹ̀lú kùránì tí wọ́n sọ fọ́lọ́run páwọn ò fẹ́ rí wọn mọ́ tí wọ́n sì wá wọn ohun tì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Allahumma hadi qawmi wọ́n sì bá lọ́dọ̀ àlàjì àgbà náà كان قدوة في حسن الخلق ìwà tó dáa níbẹ̀ lọ́dọ̀ àfa wọn èyí ṣe ìsìnmá qawli wala tanzur ila amali. A role model and a leader by example. Bá àfa àwọn àgbọ̀ ọ̀bọ̀ tó ṣe rí nu. Wọ́n èé ṣàwọn tọ́lọ́hún ó táyà Kùránì jámọ́ lọ́wọ́ lórí pé lima taquluna ma la taf'alun. Qudwatan fi husnil khuluqi. Àwọn kan bẹ qudwa làwọn náà o, àmọ́ fi su'il khuluqi. Ntí ò jẹ́ kẹ́ ẹ rí kọ́ ọmọ kágbára yín ó ká ọmọ ẹlòmíì torí wípé n tó délé bá ń lẹ́nu wọ́n sì lọ́mọ èé bá pèlè ìyẹ́ ẹ̀ lẹ́ kó sàṣọdá. فمن شاب أبى فما ظلم báwọn afáwọn àgbélẹ̀rọ ṣe sọ pé ibnu najibi láyà ń jábọ̀ bẹ́ẹ̀ náà ni ibnu limufisidi láàyò fùsídù wàyín fàsádà tí ẹ ó kò ní fàsádà yóò di àfùsádà. A máa fà wá wọn ò ní kọ̀rọ̀ wọn ò ní gbangba wọn òun náà ní kọ̀rọ̀ wọn kọ̀rọ̀ wọn òun náà gbangba wọn wọn ò ní yàrá ìwọ̀ kan. Sáàfà wa tiẹ̀ wà lìkínbàrí. tọ́tọ̀ wá pàtó wá sí náà wọ́n ti padà yí ọkà lè pítọ̀. Ẹ̀kọ́ kan náà ni. La ilaha illallah. Tọ́ba ti mú bòrí tó fi lé èjìká wà nígbà tẹ́ bá rí ìbòrí wọn padà kó mẹ́ yóò bọ́ sórí tébù. Ìdáńká chífù. Husnul khuluq qudwatan fi husnil khuluq. Ó di mẹ́jọ kí lọ́lọ́ kẹsàn-án. Mukhlisan lid-da'wa. Mukhlisan lid-da'wa ẹ bá ń kábẹ̀ ọ́n. عاش للدعوة إلى الله ولم يعرف عنه استغلال العلم لمصالح دنيوية. Ẹ gbọ́ àfàrọ̀ sọ fi kalẹ̀ yọ kọ̀ọ̀kan. عاش للدعوة إلى الله. Gbogbo ìṣẹ̀mí wọn wà abudu rabbaka àtayá ti yakali yakini. Wọ́n lo ìṣẹ̀mí wọn nítorí dáwà. Tó bá jásí wípé ìyá wa yìí bá ní sùúrù ni bá a bá pè wọ́n jòkó nìsín pé ẹ wojọ́ tẹ́ ẹ fẹ́ ra yín sígbà kan lọ 365 days ní bẹ nínú ọdún kan ẹ fún wa ní iye ọjọ́ tán bá ní 20 years bóyá ni wọ́n fi jọ jòkó 1 year kódà ńgbà tán ń gbé Táíwò àwọn ọmọ kéwò jẹ́ ń gbádùn wọ́n ti lọ dáwà ni àṣàlì dáwà wọn ò wá ṣe nítorí tọ́lọ́hun ni walam yu'raf عنه استغلال العلم لمصالح دنيوية. bọ́lọ̀ ń ṣe bù wọn nímọ̀ tó wọn ò lò gẹ́gẹ́ bí ìsàrújì àti pàwọn èèyàn jẹ ọlọ́run ò jẹ́ kí àyà kan ó ṣẹ mọ́ wọn la wala ta'kul amwala nasi bil batili wala ta'kulu amwala nasi bil batili. عنه الاستغلال العلم لمصالح دنيوية. àwọn kan bẹ ní ìsìn ìmọ̀ wọn wọ́n fi ń pàwọn èèyàn jẹ ni. Mo rántí ìjọ́ tí làwálì lóhun ó fún wọn mọ́tò ó sojú wa
bí bàbá gọ́fìnà ṣe fún ìmáàmù lọrin ní mọ́tò yìí tí Bùkọ́lá náà fún wọn ní ẹnìkan ó ti mọ ìrònú tẹ̀ ní ìsìnkú wọ́n sì fẹ́ mi náà bàbá wa àbò tó wọn ò rí ẹni tán ni ó wá gba kọ́kọ́rọ́ mọ́tò tí ò tún lọ. bí wọ́n ṣe ń fáwọn àfà ní mọ́tò tó tí wọ́n ń fún wọn lówó ẹ̀mí èló làwọn tó ń ṣèjọba rántí wọn ò tẹ̀lé rántí wọn wọ́n bá wọn sọ̀rọ̀ ṣé wàá sí yídì náà lẹ fẹ́ sọ ní Táíwò. wàláì àfà burú o bàbá ẹsẹ̀ kìíní kan fún wa ìdì náà ṣèrà kò lè yá àwọn kan àwọn àkan ló yé àwọn àkan ló yé ọlọ́jà rí yí pé bàbá Lìsánù tún wò pé mukhlisan aya Qur'ani samawa wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu dina kí lẹ́rẹ́ kẹwàá àfà yìí kana muhibban litulabi àfà tí wọ́n kí má wulẹ̀ tó léyìn bó bá testify ṣiṣẹ́ pé Allahu akbar muhibban litulabihi ìjọ jẹ́ kọ́ ma kéwù ẹlòmí ò gbérí nìsín ó ti fèpè bá tiẹ̀ jẹ́ tí èsì àwọn èpè orí ahọ́nfà àwọn ọmọlẹ́yìn àwọn èpè sọ́hìrá bàbá tìǹà ẹ̀wọ̀n kan gbogbo àwọn tí wọ́n wá jẹ́ ọmọ kéwù àfà tí ìbá ṣe pé ń kálukú bá ń sọ yí pé ọmọ kéwù ni ọgbà ọmọ kéwù bàbá rẹ̀ yá àgbà náà gbogbo wọn muhibban litulabihi wọ́n nífẹ̀ẹ́ ọmọ kéwù púpọ̀ wàhálà tí wọ́n ṣe ní òkèkèrè lásán nílé Síngini eléyìí òun ti tó lásán àmọ́ torí pọ́ bá tá à ń sìn í burú ni àmì èyí tí ó gbà ń bẹ́ẹ̀ kí lọ́lẹ́ ẹ̀kọ́ kan náà fà yìí kí lè gbé máìkì kalẹ̀. yáhi sunnati khatamil Qur'ani fi salati tarawih bi madinati Ìlọrin. káyìnbà táwa ń yọrí bọ̀ wá àríbi táyà ti ń fi odidi Kùránì parí tàràwí nílọrin yìí òun kálukú lọ Táíwò ni wọ́n wá ní àwọn àgbákò ẹnjìnì kan ẹ̀sìn máa gbọ́ lókèké abẹ́rẹ́ rántí ni odidi Kùránì ni bẹ́yẹn bá ń dán wò nísìn lásìkò táwa yìí èyàn bùn Ọlọ́run tàràwí òun ni wọ́n ti di Kùránì ni nígbà tá a fa ò ti wá sí mọ́ èèyàn mélòó ibi mélòó láti rí tán fòdìdí Kùránì parí tàràwí táwọn èèyàn sì dúró ẹ wá wò ké tún wá ṣe dáṣẹ́ ní ọ̀rọ̀ o kírun lẹ́yìn àfàrí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n tún máa ṣe tẹ̀júwìdì ni wọ́n tún sàmọ́ pé àwọn téèyàn bá kéwú bíi ṣùdẹ́sẹ̀ ilẹ̀ ọmọ gbogbo àwọn tó ń kéwú sàmọ́ pé àwọn kan bẹ tí wọ́n máa ń fast nígbà tá a wà ń Cairo bàbá ẹrántí ọkùnrin Kánò kan tí wọ́n kírun fún wa tó yá tẹ́nu rẹ̀ yá gan báyìí òun là máa fẹ́ kó kírun ó há Kùránì ẹ̀rọ kó ti di Kùránì gangan ni ìṣẹ́jú mélòó òun là máa ń tẹ̀lé àwọn táwọn tó ní básítù bá ti dé bẹ́ẹ̀ yóò kì í tiẹ̀ tá kì í tiwa ni ìbọ́lọ̀ kúkú rí gbogbo akílà máa parọ́ fún Cairo kò yí sí mo rántí tí dọ́dọ̀ tẹ́lẹ̀ oró wá pàwọn alájà lé ta ní sọ̀rọ̀ Abubakar ni láti Cairo ni láti Táíwò ṣe rántí ọlọ́jà rí i pé láti Kánò àwọn àmọ́sàgbà tó sì jásí kò yí sí adúgbò fàlàjì àgbà o Cairo ló wá dọ́là yìí Cairo ìtumọ̀ Cairo nù Cairo kí lálẹ́ kò kàn láàfà ẹlẹ́wẹ̀ kò jìlá. jama'a bayna quwwatil khitobati wa fasahatil bayan. quwwatil khitoba wa fasahatil bayan.
àfa wa dala hàn púpọ̀ wúwa àfùsọ́wò mi ní lisana àfa wa dala hàn púpọ̀ wọ́n sì mọ̀rọ̀ gbé kalẹ̀ tí wọ́n gbé ọ̀rọ̀ kalẹ̀ wọ́n lọ ṣe wáàsí kan lógùn state ọwọ́ ẹ̀yìn ni ìgbà táyìn ṣẹ̀ṣẹ̀ wọlé kéwù nù ẹgbẹ́ mo sí ní ọ̀yìn bí ẹ̀. ìbẹ́sẹ̀lì. àmọ́ àfa senior mi torí ó níyàwó méjì ṣáájú mi. ọba tó wá jẹ́ ọba tó gbà wọ́n lálejò ńjọ́ náà wáàsíwò ni wọ́n ti lọ fàhùbù thalathin wajibun bil haqiqa. wáàsí àfàbò tó ti ń bẹ ní orí táwa yìí gbọ́. ẹ wo ìbẹ̀ ni wọ́n ti wá sọ pé as-sultanu zillullahi fil ardi. ìwọ òdẹ́bì sí yìí kó máa bú gbogbo àwọn kìíní ṣe bí àìtẹ̀láyà Kùránì ni wala tasubbu alladhina yad'una min dunillahi adwan bighayri ilmi fayasubbu Allaha adwan bighayri ilmi. nígbà tẹ́ ń bọ́ bàtà láwọn ṣe ní bú Allah ọba mi ti parí ẹ̀ lakundinukum waliyadin kí ló mójútó lè ẹ̀ fún àfáà yìí tẹ̀síwájú. taraka hatharan ilmiyan wa da'wiyan khalidan. àwọn tí fò kàn jama bayna al-jur'ati fi bayani al-haqqi wal-adabi fi an-nushi. akínni wọn àmọ́ ń jẹ́ tí wọ́n bá sì fẹ́ kó fún yàn bìlẹ̀ ádàbìlà àfáà wa máa fi kó fún wọn. ẹni ó mọ̀ yàn kó fún jù nínú àwọn àfáà wa àdúrà gbà ni. pẹ̀lẹ́. wọ́n mọ̀ kó fún ọ ó sì tún máa ṣàlàyé àtúbà. àbá dáadáa wọ́n sọ̀rọ̀ kan kalẹ̀ ọ̀rọ̀ ló mọ iye ọjọ́ tó ń sọ ọ̀rọ̀ ó sì wá sí musẹ́ èmi nìkan ló lè yé kò lè yé ẹ̀yin náà torí bí táyìn rò pé mo lọ òun kọ́ mo lọ jama'a bayna al-jur'ati fi bayani al-haqqi wal-adabi fi an-nushi. kí ló lẹ́ẹ̀kẹrìnlá ẹ̀gbọ́n rẹ̀ ti tó. taraka atharan ilmiyan wa da'wiyan khalida. sórí pa wọn ṣẹ́kù àbí ò ṣẹ́kù. alhamdulillah. orí pa tí wọ́n wá fi kalẹ̀ ilmiyan ìmọ̀ wọn ò tán wa da'wiyan dáwà wọn ò tán. inna mina shi'ri la hikma. owó bá sì tún kó fún mi òsìn tó kà ìwọ́kọ́lì mi ń ṣe fún. ọ̀rọ̀ yìí yóò dàbí ọ̀rọ̀ Barrister ni ó ní tó ní gbèsè ò bá fi gbá mọ́ onírèsé onírèsé ò bá fi gbá mọ́ kéyìí tó fi sílẹ̀ kó má parun láéláé ṣé n káàfà wa sọ parẹ́ ni kódà káàfà wa yabò míì kálífà ó yabò míì ká má lójú ọ̀nà wá sí tààfà ò lè parẹ́ taraka atharan ilmiyan wa da'wiyan khalidan. Allahu akbar. àwọn àfáà kan bẹ tí wọ́n ṣe wáàsí tó mi ń jábọ̀ tí wọ́n ṣe wáàsí tí sámọ ó fẹ́ yà á gbọ́n wọn mọ́ nísìnyí ọ̀rọ̀ wọn ti di kánà wá àwátù á kánà ni kánà ni gbogbo wọn ó kẹ́ pé kánà àfáà náà ẹ wá wò ó kàn lámìyàkún ẹ wá lọ sórí social media lónìí ẹ lọ wo àwọn tá tún jẹ olórí lára àfàbò tó ní sí tó pọ̀ kárin àwọn blogger ó kálukú wá open Facebook page lọ wá open TikTok wọ́n máa wá ju wá sí àfàṣì. ẹni YouTube lọ kárin. kẹwọn kẹ taraka atharan ilmiyan wa da'wiyan khalidan. níparí àfà yìí. sọ ìbáraẹ̀tẹ̀ ilmi wa da'wiyan baqin. ẹ wá bá mo ní sọ́ọ́hìbà irithin ilmiyin. wa da'wiyan baqin. tẹ́ bá wo nọ́mbà 14 àti nọ́mbà 15 téèyàn ò bá farabalẹ̀ yóò rò pé ọ̀kan ni àáfà nọ́mbà 14 àwọn àlífà nọ́mbà 15. sọ́ọ́hìbà irithin taraka atharan
ilmiyan wa da'awiyan khalidan iliman àti dáwà tí wọ́n lòun wọ́n wá jẹ́ni tí fún wọn wọ́n wá jẹ́ni tó jásí wípé àwọn ọmọ wọn wá ṣe kí ni wọ́n wá jogún ẹ̀. Alhamdulillah. sọ gbogbo àwọn ọmọ òjò ẹ èwo ni èsè áfíìsù ní gbogbo àwọn ọmọ wọn tóbi wádà àwíyín àlífà náà tó wá jogún dáwà wọn wá ń ṣe ayé ò wá sọ yí pé yé káì wọ́n ń ṣe káì fẹ́lòmíì kódà wọ́n ń ṣe sàdákàtà fẹ́lòmíì lánàá lónìí káì ni wọ́n ń ṣe fún wọ́n ń ṣe sàdákàtà fẹ́nìkan lánàá ẹlòmíì wọ́n ń ṣe sàdákàtà fún ó di lónìí wọ́n wá ń ṣe káì òní yóò ti wá lọ tọ́jú wá sọ pé àbájọ ọ̀rọ̀ kúnú ẹ̀ kí lè wá téèyàn bá wá ṣe lẹ́kṣọ̀ tán sẹ́yìn pé téèyàn bá fẹ́ parí lẹ́kṣọ̀ yóò wá ṣe sọ́mùrì kí ni sọ́mùrì rẹ̀. كان الشيخ عبد الغني ذو نورين أبو ترك رحمه الله عالما رباني. aliman rabbani ìmọ̀ tí wọ́n èso ní màáyé ìmọ̀ tí Khidiru ní tiwọn fàwájàdá abudan mini ibadina ataynahu min ladunna ilman. Allahu akbar. wọ́n èé ṣe bàlẹ́ánù ọmọ báwúrá aliman rabbani naam. جمع بين حفظ القرآن وحسن التعليم wọ́n há Kùránì wọ́n sì tún fi ń kọ́wé èèyàn. وقوة البيان wọ́n wá mọ àlàyé ṣe tó sì lágbára. والجرأة أكد wọ́n jẹ́ akin níbi ká sòdodo ọ̀rọ̀. والتواضع wọ́n tún wá jẹ́ni tí máa tẹríba. والإخلاص wọ́n tún wá ní sincerity pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe. حتى بقي أثره العلم والدعوة حيا بعد وفاته. n tó jẹ́ kí jòkó yìí ó lè wáyé nù. àwọn tí wọ́n wá gbé jòkó yìí dúró kí n tí wọn bẹ̀rẹ̀ látòrí àfáà wa al-Khalifa al-Sheikh Abdul Hafiz ọlọ́run wá ní ká máa hàfáàdà kí ló ń gbà tí wọn. إذا أورث الآباء أبناءهم العلم kó ń kálukú mu lọ léwu tó jẹ́ kọ́rọ̀ àfáà wa orí bó ṣe rí yẹ sírù mo fẹ́ sọ o. إذا أورث الآباء أبناءهم العلم والتقوى. tẹ́ ẹ bá ti fi ìmọ̀ àti ìpáyọ̀ ọlọ́run ọba kọ́ àwọn ọmọ. ولم يورثوهم الأسماء وحدها. tẹ́ ẹ jẹ́ kí wọ́n máa lo ọkọ̀ lásán pé sẹ́ mọ̀ wá ni. بقي الذكر حيا وإن غاب الجسد. بقي ذكر حيا وإن غاب الجسد. غاب الجسد. bẹ́yẹn bá fi ìmọ̀ tó nípayọ̀ ọlọ́run ọba kọ́ ọmọ tí ò sọ ipò kọ̀ mi ni ó lò bóńtọ̀ wọn ò bá sí mọ́ ìmọ̀ rẹ̀ ó sì máa ṣẹ́kù. وتتابعت أنوار الهداية. bí ẹni ìhun ṣe ń ṣe wọn máa wá kọ̀ntínú. الصعيد بيت كان ميراثه القرآن. فالسعيد eléríire èèyàn òun náà lẹni tó jásí pé baytuhu. كان مرآته القرآن. inú ilé wọn wọn ò ní nǹkan kan míì tán ṣe bí àfàlù Kùránì. وشعار السنة. wọn ò ní nǹkan míì tí wọ́n ń gbé lárugẹ tó tayọ súnà tàbí Muhammad. وعنوانه خدمة الإسلام. tẹ bá wá béèrè àdírẹ́sì ilé wọn khidmatul islam ní subhana rabbika. ẹ dákun iná àtọ́ iná kà ní ẹja kí fàáfà wa Sheikh wa KSK ọlọ́run dákun bàbá wa sọ wọn àwọn èèyàn sámi dáadáa o. Àmín. tí wà sínú alágbádùn tàbí lè sàdúrà báyìí ẹ dákun sí àmín dáadáa. Àmín. ọlọ́run mọ́sà bá wa sọ àfà wa ọlọ́run bá mójútó wọn ọlọ́run mọ́ fi wọ́n lẹ̀ iná àtọ́ iná kà bismillahir rahmanir rahim iná àtọ́ iná kà al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar àmín. alọ́run bàbá wa gbà bàbá wa yára bàbá professor àfá mi ilé oru wọn ti wọlé dòktór bàbá ọlọ́mọ ọlọ́run ní sí yìí nìkan ìyàtọ̀ bísí gbogbo ọ̀nà ó sì máa lálùbáríkà gbogbo àtàfẹ́ jọyọ́ ọlọ́run já jọyín ayọ̀ sámi dáadáa o. Haja Latifa Al-Qarawiyya
ọjọ́ lọ bẹ̀ náà ẹgbẹ́ àti ìkí náà tó iná Sheikh Awal ẹ sọ́jà kì dáadáa kí n gbọ́ vice president ẹ̀rẹ́kùn afakumọ̀lá tá a máa ṣe wọ́n ní ká ṣe ṣáájú iná àti iná tá a ṣe àmọ́ àwọn tá a ti máa ń lọ tẹ́lẹ̀ wá nígbà tí máa ṣe bàbá wa afakumọ̀lá inna a'tainaka bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar وصل لربك وانحر إن شانئك هو الأبتر أما فواسي واسي جوني نكاري لا إله إلا الله nígbà àwọn ju máìkì ilẹ̀ báyìí bàbá ọpẹ́ tọ́ ẹ máa wà gbádá o àìwà gbádá yín sẹ́ni tó dálẹ̀ lónìí adúrú wà sí àìwà gbádá yín tó dálẹ̀ nù bàbá rí bẹ́ẹ̀ a máa lọ́dọ̀ àbáwá násánà mẹ́sánà ẹ ní gbọ́hùn bàbá global ni ẹ fẹ́ gbọ́hùn wọn àbí ẹ̀yà máa lọ́dọ̀ bàbá afakumullah nígbà bá ti wá sí èyàn ọ̀tá yẹn tó yẹ kó tẹ̀lé yọ wá tẹ̀lé insha Allah hayyakumullah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallim. Amin. Ọlọ́mọba kí àwọn bàbá sí, ọlọ́mọba kí àwọn àfá àgbà sí, gbogbo àwọn àfá wa ọlọ́mọba àbùkórí wọn, àfá wa Sheikh Àbùtó ọlọ́mọba àbùkórí wọn. Bismillahi kul huwa Allah. Bismillahir rahmanir rahim. Kul huwa Allahu ahadun, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Kò ṣe mí kí n sọ̀rọ̀ kankan nídòkó yìí mọ́, kò ṣe mí bẹ́ẹ̀ torí wáàsí yìí kún kẹ́kẹ́kẹ́ ó sì jẹ́ ìránnilétí ẹni rí so nígbà tí bá ti wá rí báyìí bọ́rọ̀ bá ti dá àìtún ṣe wóróworó kan lẹ́yìn ẹ̀ mọ́ àáfàá wa ọlọ́run bá dúpẹ́ fún yín ẹ sọ àná pọ̀ mọ́ òní àwa tá a mọ bàbá wa Sheikh Àbùtó tẹ́lẹ̀ ní mímọ̀ jìnlẹ̀jìnlẹ̀ lè jẹ́ ká mọ̀ yìí ara tí ń bẹ́ńlẹ̀ àáfàá wa tá a mọ̀ kọ́ sí lọ́nu gbogbo ń ta bá ti rí lára wa tó dáa àfi síta ni dáadáa lẹ sọ yìí àlùbáríkà ọlá ẹ aṣáájú ẹ̀dá lẹ́yìn oníjàsí mọ fún yín àníyàn àtọlọ́run náà sì ní dàrú mi ò lọ́rọ̀ míì ká kí n gbé kinní fàáfàá wa ọmọlẹ́yìn ló kù òní yìí à ń ṣe ìyàwó àfàá wa Àbùtó ni wọ́n ka àwọn nǹkan kánrin mẹ́ẹ̀ẹ́dógún fún wa bí a bá tún jòkó sí wọn ó tún rí kà but a gbọ́dọ̀ gbọ́ kínní yìí lásán ká sì máa lọ àfi ká múra gbogbo kínní yìí ká kà á kún nàdọ̀ríyà àbí tí ó practical rẹ̀ kẹ́nìkọ̀ọ̀kan ó gbìyànjú kí ó ṣe ẹyọ kan tèmi kàn fẹ́ fẹsẹ̀ rinlẹ̀ ni pé kana muwaffiqan billah ọlọ́run yé wọn kú àfáà gbọ́kàn lọ́lọ́run púpọ̀ àwọn kan kóra wọn jọ wá bá mi lójú ayé àfáà wọ́n wá lóru tí bá ní ìsínlé wọn ó sì tún padà wá ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ nínú ìlú ńgbà náà làfáà síwáàsí nípa wọ́n wá níjọ gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí àwa akíní Kwara State ni ẹ ṣe mo ti gbọ́ wọ́n á ń wà fàákì ká sọ̀rọ̀ aláfà travel Èkó láti wá pàdé èmi ní wàásù kan ní Central Mosque àfà wá wá bẹ̀ àwa parí tán tí wọ́n mọ̀ lọ mọ̀ lọ́rọ̀ wà
àwa dúró lẹ́gbẹ̀ẹ́ kan ní àwọn báyìí ni wọ́n sì wá ní wíwá tí wọ́n wá sẹ́mọ̀ pé yìí pé yìí sì pé àfà kìí ṣe wíwá tí wọ́n wá ló bí kí n fẹ́ sí yín létí pé wọ́n wá mo sì mọ̀ pé ọlọ́run yóò máa ṣàlékún kúnkún rẹ́spọ̀ndì àfà wa ni àfà wa sọ̀rọ̀ ọ̀rọ̀ náà pọ̀ wọ́n ní àfà mẹ́sì ti lè kí wọ́n pọ̀ tó tọ́lọ́run ní lókè wallahi al-azim àsun kan mí lè mọ́ tọ́lọ́run sì lékè ọ̀rọ̀ ń gbóná lẹ̀ yìí dáadáa so torí ìdí èyí afá nígbàgbọ́ sọ́lọ́run ẹ jẹ́ akọ́ṣe yẹn bọ́ bá ní nǹkan kan lọ́wọ́ tó dáa tó bá mọ rírì rẹ̀ ewu ni ní ń fa ọ̀pọ̀ ẹni ó jogún àdúrà nílé wọn tó jogún gbígbàdúrà lọ́dọ̀ àfá rẹ̀ àìwá mọ̀ pé bàbàrà ni nílò ṣe wàhálà àti gba tí ò nítumọ̀ lọ́dọ̀ àwọn tọ̀hún rọ̀tìrọ̀tì náà sì ń kó fún ẹ wo rọ̀tìrọ̀tì ni àfáàbòtó bàbá àdínì sọmọlúwà ń jọkàn àwa kò lókè sẹ́sùn ọ̀gẹ́ bàbá ti dé kálukọ́ mọ̀ sí àwọn bàbá wa wọ́n wá sílé kí o súnmọ́ra kálukọ́ sí wọ́n wá ń sọ̀rọ̀ kan àfáà wa lẹ́mọ̀ wá ní bàbá rí kìíní mo ní bàbá ò sọ̀rọ̀ sẹ́ńgbọ́ tí wọ́n á rí bí wọ́n ṣe sọ̀rọ̀ wọn ẹ̀ dákẹ́ wọn ni mo gbọ́ wọ́n àti tí ó tẹ̀lé tí mo láàfọ̀ ọmọ wí lówí. ìsàfùtẹ̀kọ̀ rìjàlù bímọ ládàáyé. ó tó wa apájọ́ máa lájà àgbà pa jẹ́ súnmọ́ra. mafùkàrà ni ànàbànú bó sì ṣe le tó bọ́rọ̀ ní ṣe ọ̀rọ̀ dàkílì ni kì í sọ̀rọ̀ ara ta ọ̀rọ̀ nu lé ní jọ́nà ọlọ́run sì ṣàfà báyìí tó bá wá ṣe pé bẹ́ẹ̀ lórí tí gbogbo ata fẹ́ bá ta nífẹ̀ẹ́ ṣàfà báyìí nínú gbogbo ohun tí wọ́n kà fún wa yìí ẹ dákun ẹ jẹ́ á gbìyànjú ká rí kọ̀ọ̀kan lò ó di mẹ́ni ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ á patronize iṣẹ́ àfà ẹ jẹ́ á gbéṣẹ́ àfà lárugẹ ilé kéwú wà ńlẹ̀ ilé ìwé wà lábòtó insha Allah bàbá àlífà à ń retí rẹ̀ ọlọ́run sì yọ̀dá bẹ́ẹ̀ fún kẹgbẹ́ ọlọ́run kún yín ni kúnkún tí ó kún yín ọlọ́run wà á darí àwọn tí kúnyàn ti fi rọrùn fún lastly akíyà ọ̀rọ̀ ẹyọ kan ni mo sọ fún ìyá ńgbà tí alájì sáláìsì omi ń ṣe wùrù mú ní ẹ̀fọ́ alájà ó jẹ́ nujú báyìí kẹwàá tẹ́tí gbọ́rọ̀ yìí dr léoró wà ń bẹ̀ aláàrífù wà ń bẹ̀ alájà nujú báyìí yàtá sobira amatihi ọlọ́run lọ́mọ ẹni tọ́lọ̀ máa gbé sẹ́lé ní ọwọ́ ẹ̀yà nujúnù kẹ dúró lérí ẹsẹ̀ yín kẹ tẹ ẹsẹ̀ yín bọ bàtà fà alhamdulillah rabbil alamin. ṣẹwárí bó ṣe bẹ̀rẹ̀ yẹn bó ṣe bẹ̀rẹ̀ ni yóò mọ̀ dá sí ni o wọ́n wà ń tòsí ni wọ́n wà ń jìnnà nínú àwọn èso ara àti tí wọ́n tún máa bí gbogbo wọn àníkàn bànújẹ́ lára finally centenary wa la gbé wá bí a sì ti gbọ́ pé a ti múfẹ̀ kúrò ní July ń tiẹ̀ ti kọjá ìdí rẹ̀ gbogbo ntọ́lọ̀ ń bá ṣe fàlàjẹ́ àgbà ń tọ́ dáa jù ni làwí tọ́lá tó mú lẹ́gẹ́ ìbá now
mítìn láti dìde pẹ̀lú àfáà wa ká máa nàṣàrà rẹ̀ kí báyìí pé insha allah grand finale centenary wa yóò take place ní 11th of October. ẹni tí wọ́n máa gbọ́ káàkiri tí wọ́n máa béèrè ẹgbẹ́ sórí gbogbo platform tá a bá wà kí wọ́n sì tún máa ká máa nàṣàrà rẹ̀ bẹ́ẹ̀ pé látẹnu bàbá wa Alhaji àgbà látẹnu bàbá Alhaji àgbà tí wọ́n wá fi rán ọ̀gá wa chairman wa Professor Moshood Mahmood Jimba hafidhahullahu wa ra'ah wọ́n fi tó wa létí báyìí pé 11th October insha Allah lápàdé pọ̀ láwàá rán gbogbo ẹ̀ ní ẹnu kọ́lọ̀ wọn jọ jàre kó dákun jẹ́ àdúgbà náà lọ àwa náà ní ká máa ká ṣe kálùbáríkà ó sì wà ń bẹ̀ àfa àwọn àbùtó gbogbo ẹ̀yin kàwú ó fi dẹ́rí gbogbo yín bẹ́ẹ̀ tẹ̀dó ti ṣe ọlọ́run lára baba Khalifa ẹ ṣé o ẹ keep it up Sheikh Abdulwahid àfa àwọn Jibril gbogbo yín bẹ́ẹ̀ àtẹ̀yìn olólùfẹ́ ọlọ́run ọba kìíyàn bisimilahi kul huwa Allah. bisimilahi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. gbogbo tá a ṣe yìí náà tó amẹ́nìkan náwó látẹ̀yìn pé ìta tó máa ń ṣe káyàn ń kọ́ sáàsì ń bí iná Khalifa ọ̀yà dìde sí mi abẹ́ni tẹ́bà ní ó dìde bọ̀ sí pẹ́pẹ́ àbí kama táìmù ọba má bàa di nǹkan ní a sì pàdé lé rédíò ń jò ní náà ẹ̀dàkùn ẹni Allahu Akbar bí mi bá fà tó bá lọlẹ̀ ẹ̀yẹn fà sókè ní Allahu Akbar kabira láti rí ìyá wa gbà bàbá wa Khalifa gbogbo àwọn tí ń jẹ́ aṣọ arọ àbáwà àbòtó àtàwọn ọmọ akẹ́ àwọn tàà ti jáde àtàwọn kọ̀ọ̀kan tàà tún bẹ̀ ń lè kí ó náà 1 million naira owó lè gbọ́tẹ̀ gbọ́lọ̀ tó yíwá yìí àlífà ní àwa ní ò gẹ́gẹ́ bí alálùmájèrí àbí bàbá sì léèyàn ọlọ́run ò mọ́sàbà kí alájí Ráímì la ilaha illallah tọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀kú ọlọ́run ní payín nísìn kúrò Allah ẹ̀kọ́ ẹ̀dàkọ̀ ẹ̀sí fún Alhaji Abdulrahim owó kò níran bismillahir rahmanir rahim qul huwa Allahu ahad Allahus samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad àmín wọ́n dà ní sẹ́m sí yàrá lónìí wọ́n mójú tó wò ní tó bá rí bẹ́ẹ̀ wọ́n lè wọ́n dì lẹ́nu pọ̀ pé ká torí bàbá wa Alhaj Abdul Yaqin owó ìyá wa ní sẹ́ńtà ní ẹ̀dàkùn àfà Taofik ẹ̀ ní jòkó wá wáhùn ẹ̀ ń gbó ẹ̀ tó wá jòkó bàbá wa Alhaji Abdul Yaqin Salahuddin ẹ̀hùn ló délẹ̀ ẹ̀nà ẹ̀dàkùn kẹ́ndé àkáǹtì wọn dà bàbá wa Alhaji Abdul Yaqin Salahuddin wọ́n ní 250,000 naira ó jẹ́ 1,250,000 ẹrù ọlọ́run kan nú àwọn ọ̀rẹ́ wa ó ti mú 10,000 láti sẹ́ndì ẹ̀sá àkáǹtì wa àbá yìí náà mú 1,000 naira wa olólùfẹ́ afá púpọ̀ ní wọ́n àkáǹtì nọ́mbà ní òkè wọ́n ní tí ń bẹ lọ́dọ̀ wọn yóò máa dá fún yìí àwọn ọ̀rẹ́ mẹ́rin 100,000 ó ti débẹ̀ òun rèé Allahu akbar kabira dákun má wàá pé bàbá wa kàwú náà dìde ọ̀yẹ̀dẹ̀ fàdífà ni bàbá wa rí bẹ́ẹ̀ kálẹ̀ Alhaji Abdul Gani Alaro 200,000 naira àwọn ni wọ́n bù jáde ohun wọ́n kó jáde ìgbà àfá àwọn pos wọ́n kó jáde wọ́n ní fẹ́ náà kú dákùn ma wá ànọ́sí okọ̀ rẹ̀ 200 tí wọ́n ní o Alhaji Abdul Gani Alaro ti débẹ̀ bàbá wa Hamid wa ní àsáfìlámì gama 2,000 naira kó káìkọ̀ ma wá dákọ̀ bàbá wa Sheikh wa Musa Al-Atiri lókè lélè 10,000 naira àfá wa Sheikh wa Tajuddin àfá àgbà 50,000 àfá wa ní wáránù 50,000 naira àfá Lisanu Sheikh 20,000 naira àfá wa Sheikh wa Abdulwahid Jibril Sulaiman Al-Adabi Al-Professor 10,000 naira àfá wa àgbà Khalifa wa ọlọ́dán 10,000 naira 10 náà ni
wá Idrisi kí ló dé tó ń sí báyìí àfáà wa Idris Al-Fulani 20,000 lọ́kàn mi ní ìgbà lọ́wọ́ rẹ̀ ṣé kò rí bẹ́ẹ̀ onígbà bẹ́ẹ̀ 10,000 naira dr wa Ilé-Oro 10,000 naira àfáà wa Lukman wa bàbá wa Sheikh Lukman ló kọ́ ọdẹ lásàdám 1,000 naira professor wa Sauda 10,000 naira àfáà wo olóyin bàbá wo olóyin wọ́n ti débẹ̀ pẹ̀lú owó 2,000 naira professor wa Sauda Salah 10,000 naira bàbá Kawu 25,000 naira Dr. Owóyalé èlò Dr. Owóyalé 10,000 naira Alhaji Yakubu Amasa 10,000 naira Imamu wa Ferumale 2,000 naira bàbá wa Abotosani 10,000 naira Afábùrọ̀ Ṣídà Afẹ́nifẹ́re oko Abdul Gafar oko wọ́n ti rẹ̀kọ̀ 10,000 naira afá wa Isuhu 5,000 naira afá Jato 1,000 naira ya Muallimatu Iqratullah 5,000 naira Afábùrọ̀ Ṣídà Afẹ́nifẹ́re afá wa Ishaq Jimba àwọn èèyàn afá bòtó yẹ́yẹ́ ni ọlọ́wọ́ mọ̀ yí dúró Afábùrọ̀ Ṣídà Afẹ́nifẹ́re 5,000 naira afábùrọ̀ Ṣídà Afẹ́nifẹ́re Al-Gamawi 5,000 naira ẹ̀rọ ọlọ́run kan 10,000 naira ẹ̀rọ ọlọ́run ní lọ tí ò dé fìlà yìí o 10,000 naira dákun masala ìdókò rẹ̀ jáde bàbá wa Dhul rẹ̀ 5,000 naira ẹ ti rí wọn bàbá wa Afa Abdulhafiz Agbeku 50,000 naira owó òun fi ti wọn bàbá wa Fasiru Igbónlá 20,000 naira Alhaji wa Sáyí wọ́n jẹ́ pẹ̀lú 1,000 naira dákun masala ìdákọ̀ ara rẹ̀ torí ọlọ́run má kí ń gbà náà kí àwọn èèyàn pọ̀ tí wọ́n náwó fira rẹ̀ sínú wọn o ẹ̀ ń gbókọ̀ mímbì kan dákun Afá Muhammad Bashir Olójò Afá Muhammad Bashir Olójò 10,000 naira Afá wa tí wọ́n bàbá ẹ̀ dákọ̀ ara yín o ẹ̀rọ ọlọ́run tó wọ gíní tó gbádùn 2,000 naira bàbá wa 1,000 naira ọlọ́run dùn tì í Afá wálé apá náà fẹ́ mú wá ẹ dákun Colonel Taofik tí Ọlọ́run bá wa tún gbé wa níbi tí wọ́n ń lọ ní rọrùn tí ọ̀pẹ́ mọ́ sísìn ẹ dákun iná àtọ́ iná kẹyọ kan ẹja ṣe fún wọn Colonel tó yẹ pé fíríjì odidi kan ni wọ́n fi sókò àfà wa ọlọ́mọdé gẹ́rẹ́ ọlọ́mọdé wọn sunkún láíláí ọlọ́mọdé wọn máa padà sí aburú inna a'tainaka bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar wa salli li rabbika wanhar inna shani'aka huwal abtar chief imam ìlú Àtìrán àfà Bukhari wọn yìí débẹ̀ pẹ̀lú 5,000 naira Yunus láti Ògbómọ̀ṣọ́ ti débẹ̀ pẹ̀lú 2,000 naira Allahu akbar àfà wa máa bọ̀ akíyín gbogbo ọ̀nà ẹ̀dá kòkó káàkọ́ máa dákọ̀ rẹ̀ mínà ti dá síbẹ̀ o wọ́n sì wádìí pé lò ó mo ti àwọn owó kan bẹ tí máa ń lé owó tẹ bá kà tó bá lé Àfà Abubakar látàlápàtà àwọn èèyàn àfàbò tó ní ọlọ́wọ́ gbogbo bàbá ìmáàmù wa lódò ta wọ́n ti débẹ̀ pẹ̀lú 5,000 naira àfà wa lálàpàtà 5,000 bàbá ìmáàmù wa náà sì ti wọ́n bí tèmi náà ni àfà wa tọ́yá yìí dáadáa yóò tún wá tẹ́wọ́ ó ní 1,000 naira àfà Albasoli ń kọ́ èlò ẹ̀tì wá afẹ́ ẹlẹ́wẹ̀ ẹ̀tù ọlọ́wọ́ gbà ní ẹ̀yìn bọ́bá rí bẹ́ẹ̀ a máa dìde fún ti tòní gbogbo àwọn ọmọdé wọlé ẹ̀sùn mọ́ra ẹni Allahu Akbar Allahu Akbar ọjọ́ òní ọlọ́run jà fi kìtà dáadáa àmín ayé ọmọ pèsè yín àmín gbogbo dáadáa ọlọ́run ó ṣe fún yín àmín ọlá ìfaradà yín ẹ̀wọ̀n àfà karatu 1,000 naira ọlá ìtẹ̀lé àṣẹ àwọn àfà nílé kíwú tẹ̀sí yìí gbogbo yín pátá ẹ kara yín ló kàbẹ́ ti kara yín hùn pẹ̀lú ògo ọlọ́run ẹ di dáadáa láyé ọlọ́run wá ní fi aṣọ tara wa o kò sì ní ṣe wá ní òkè ta yín Alhaji Abdul Yaqin wọ́n yìí sẹ́ẹ̀dì 250,000 tí wọ́n insha Allah yóò ti bàbá alájàgbà náà ni máa ń gbé wa dìde bàbá ẹ gbé wa dìde. gbogbo ẹ̀yin náà ẹ̀dù sẹ́yìn kó fi máa jẹ́ láti ọ̀rọ̀ tọ́ alhamdulillahi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba o adúpẹ́ fún ọlọ́run ọba tí ó fún wa ní àṣeyọrí tòní ṣe
ọlọ́ba àṣọ gbogbo ẹlẹ́sàn lórí gbogbo bí tí àfáwà Kishki Abdulhamid láti Èkó 5,000 naira ọlọ́ba àdúpẹ́ fún yín ọlọ́ba àṣẹ ẹlẹ́sàn lórí gbogbo jàmá yányán ọlọ́ba àdúpẹ́ fún yín o yóò bá àṣẹ ẹlẹ́sàn lórí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ gbéra láti Èkó láti ibikíbi tó ń kálukú ti wá ọlọ́run bá wa ṣe ẹlẹ́sàn lórí ìpadà sílé yín ọlọ́run tó kó jẹ́ rọrùn albarka la ilaha illallah alhaji wa abdulyakin salahuddin amọ̀rírì yín o alhaji abdulgani alaro àwọn ọ̀rẹ́ mẹ́rin gbogbo ẹ̀yin jẹ̀mọ́ lápapọ̀ gbogbo ẹ̀yin àfáà wa ọlọ́run bá dúpẹ́ fún yín ọlọ́run bá ṣe ẹlẹ́sàn lórí àárí yín pẹ́ àgbàkẹ́ olẹ́nu yín pẹ́ ọlọ́run sì jẹ́ ká mọ̀ rí dáadáa bára wa ṣe bàbá wa àbòtó náà ọlọ́run bá kẹ́wọ̀n yóò bá gbà bọ́ wọn yóò gba eléyìí náà ní sọ́dákọ̀tún jàríyà ọlọ́run yóò bá wa ṣe àdépele ẹ̀san yóò bá wa fi san wọ́n yóò jẹ́ kí ìpadà ìgbà tábà pàdé nínú àlìjánnà ni wàlálà ilaha illallah ọlọ́run jọ mọ̀ wá dáa sí ni yóò máa dáa síwájú sí ni wàlálà haúlà wàlá quwwata illa billahil aliyyil azim gbogbo àwọn kìrìjì lápapọ̀ ọlọ́run bá dúpẹ́ fún yín o yóò bá wa san yín lẹ́san lóore àjọṣe wa kò ní bàjẹ́ láíláí ọlọ́run sì jẹ́ kó máa dáa sí ni ilékéwu àwọn bàbá wa àbòtó mahadul isobatil adabiyatil kamaliya yóò máa ní tẹ̀síwájú sí ni iléèwé náà Amin College of Science and Technology ọlọ́run jẹ́ kó máa lòkè sí ni lágbára ọlọ́run tún máa kún wa lọ́wọ́ èròǹgbà dáadáa pétọ̀ a tún fẹ́ ní sẹ́ńtà ní Ìlọrin lágbára ọlọ́run jẹ́ kó ṣeé ṣe àti gbogbo àyè yòókù náà tí a gbèrò dáadáa bẹ́ẹ̀ sí gbogbo àwọn ìlàrí ọlọ́run bá tí ọlọ́run ó lò fún wa tíṣẹ́ náà yóò fi mọ ẹja sí rọrùn ọlọ́run mọ rán wọn sí wa wàlálà ilaha illallah àwọn bàbá national mission yóò bá dúpẹ́ fún yín o ọlọ́run bá dúpẹ́ fún yín ẹ balẹ̀ dáadáa àti gbogbo àwọn tí wọ́n rí bí wá ẹ dákun ẹ má bínú sí wa o akínyín àwọn àfáà wa Tajudeen ọmọlẹ́yìn Muhammadu Raji ọmọlẹ́yìn ọlọ́run bá dúpẹ́ fún yín alhamdulillah tó gbogbo àwọn tí wọ́n gbọ́ kọ́dàkùn kan má bínú sí wa o ẹ dákun ẹ má bínú sí wa o ọjọ́ náà ni ló kéré díẹ̀ ọlọ́ba dúpẹ́ fún gbogbo àwọn jàmáà lápapọ̀ wala subhana rabbika rabbil izzati amma yasifun